I'm a person. I got one many women and I hang. Yeah, I go be kidding. Baba, what are you? Yeah, what's wrong? Go, Mura. You just want to say. What do you say? You get me, brother. Maybe very good. It's enough. Give me people go away tonight. I want to come and never go. All who are said to who are with the say, no, that way, when I am with I am Yoma. I won't be around. We can't swap up. I will swap up it. Oh, no, you wait till my get my hair. I'm here. You may be sick. Everyone good enough. Oh, my dad, me away, but you will not go much away. You will tell you what. What's that? Don't want to tell you. Baba, I say no measure way. No measure way. I go to me one with the mega mama. I got a report here. Diga, no, I can't get him go. How many one year old? One man away there. The mama go say. It's been on a bit of Muna. You might join the law. Yeah, well, you want the bell. Come on, we manage. Yeah, Jagad, no, not more. Yeah, manage you. Get me, but I'm a bad manager. No teacher, no. No teacher, I gotta go, but I want equal. Where is okay? No need to get in bed tomorrow. Wait tomorrow. Oh, you not a very young. Why are you confusing my humanity into 2 pieces? Why you are scoping my brain now? I don't know you're confused on my way. Don't confuse me, way. Or tell me, I will have it. No. Baba, I don't see it. It's a bit right. Oh, no. I really do see it. It's complicated, Billy. What's the biggest? Et toi? What you want? Toi? Yeah. On a notre acte. Nous, on va nous couper. Il y a rien qui dit. L'or. Oh, c'est bien, on a. Maman. Ouais, maman. Et vous, on va nous couper pas. Et ya, et des gars, tiens. Ouais. Ah non, mais non, là, qui Stop that. Oh, Baba, what the Oh, to the area, no do pop one. No, papa, no. Oh, Dieu, no, papa, no. E foi bugue. O papa, no. O cara no. E a riere. O cara bele me. Ah, o bugue. Ana so tu me. E tu. Ah, me viu kakere no ria de o. Ah, eu kakere o. Bugue ri o. Ndo mata. Ah, eu kama bega o. Ah, wa yo kana wo. Mando Baba. Ele tá bom, no do bien. No do bien le me. No do bien. No ya ko me. Baba me anu wota ba o. No me. Don mo vi ngwe ba lo de. Mere ma o ti no kuri. Egwa ba ko. See, men I'm not telling you na show that bag and finish o. Oh, no, me. Hey! It's my fatality, yo. It's my fatality. He money do on door. Ela me be me yo ya. He's not my husband, it's my This is a complication.
Iguana unya uga kan gbe ya unya mo. We let you come man. De ma no uga. We let you come man. Ego paro ni. We let you come man. Ego paro ni. Don't touch it away. For that is you. Mama. Then we move back. Ego yo mo. We boy ya. Mo bona. No na we anu. Bona. Iya ta mi awe. Iya ifie mu gbo e. Erugba. Iya we se de ya o kiye ki. Mo na je bo mata. Le liyan la o. We buya. Oma. Iya buya la wa. Iya ize na riya. Iya gbe pe ya ki me. Deni ju asan yi ma o ba wo fe be. No se pa. Deni ka buya na yan na fi bangadi na fo. Omeno meme. Yan na fi bangadi na fo eji we na ati o eji. Ona gbogbo bangadi. No zu aro wo yen fe ko like father like son. Aroba. Eto aroba. Memo. Aboyin. Ige mere. Oye yi. Mo tata. Mo tuere. Wo. Oye. Ya no. Awe na hira. Akoro. Eja be je. Aye se we nya wo. Ejo. Oh how. Yema. Yalla jealousy. Wo ti dia. Ala ti dia ni. Abo ki meja ku. Yeah. Tabeye me o. Ewo. O so be we na we wa de. Ile wo gbon. Wa yo yi be yo. Me no time e yi ni. Isobo. O bi ape. Yi me. Ayi me zalo pa. O ko chi. Again. Sweetheart. Again. Baba. Ose di. Eji baba, Ovbokhan ni. Ose ni agbodi. Agbodi mi go. Fedodo. Eh wadi. Ipa bonu e. Oye poro. Wa mo se. Baba wa ti e ma. Mi go. I'm not wife listen yo. I'm not a wife, it's my father. I'm not that topography and market. Hey! Akunu gaga Akunu Akwaka menyare Akunu gaga What do? What can you see? Otana mema nyuru. Okhou. Imara na de. Yo Okhou. Ani o wai woni. Akunu gaga Akwaka na kunu. Eti be ase ke Akunu na. Yo wo wa de ko gbori gbogbo so ba o video we ge o de ma fo mi wo wa. So ye bi ki da ta ke boss. Ya. Iyo bonu fi mi ge. Ya ye ni baba de. Ai go ba se bobe ko. La ro yo se ni. Wa ti ya Ovbokhan na ile mo se na. Obi ami mi na. O je we. O wa ti yo. Ma me ewo. Oye poro. Se you know say no mo se lo na gbe mi to na boto. Okay, ya mo ya le kian. E ki o gbole lo ba gbele na. Wa me rutu ni wo wa. E ma ta. Ile tre. Yo ko ya ka mi o. Jaduri. Ebi ni ti wa ba bu ye na re gbe. Ege bi ma beru wa da en gbe. Be go bu ye. O ata ma me we eri an ari oko ba ko. Eri egwa en hin ara we. Eri ono na ko no na be na ka me na we. Beni e wa da bia na. Bi wa e fa. Ina we no wa re eri oko ni. Ni ma ya gba su se ko gbe. Ai na. O wa le ni ni a. O ma ri ti en kwaro. Me na iwa be he we. Okay, kena ni a. Ime egberi we me we era na to kan ni a we. Ovbokhan ni eri na ni. Obi Ovbokhan no ni eri de ni ge. You know we obu.
No more bezani. Benana me where one, over here is one way jerry over. A better worry over. If I cake about Pavoti, I let you go. Only with Buba. On a Masana. Yeah, I'm a bit as a million where is Joe, where hell, we are doing the man who will be back. Then Era no be me. Or you win it. Any make up some when we are about when the man will give on up by a Friday, but when I have a white go with white. Or where are you? I'll tell them how to begin. Thank you. A man of one. Oh, when Era no be me. So, every man, wherever you go. Unwenu jameme. Okay, money. Era no be ari okwefa. Unu be ari. Era mi ari okuya. Sise no be ari okune. And maybe you funny. We ga yo bo yo to na make na mi go ya fie no. Era no ro we for bag of money ne gwa me ma bege. Iji we o kama we da suse wa ba mo no no yo ko ba. O mari be we jo ene. Jeje na. Miawe se be bi Okhou ya hian ni we bi do pa daddy Ovbokhan if you Ovbokhan mo kore if you Ovbokhan mo kore ye if no hekin we wa una ni o hekin wa lo ni lo bi o wa ko pe o na ya me ke no se ba why is that big why is that o me ke no se ba na wa do go be ma me ke no yi na ni ma esu Iwesu like father like son. You don't know. The man who was metal where you may wet him, but the man will be moved for this member. Let him ever be Gary. On a master at the weather. A myself, metal to agreements you in a young man, man. Hey, we can't be your baby. Then when could you baby? And your back of you, Yale do it. I don't want to. Why are the water, man? Lawa. If you're quiet, I mean, I will manage yet. If you're quiet, you'll be around one. Father like son. Wọ́n marry ọjà nana ẹ̀dẹ́dẹ́ gbé okò ní ìrànlẹ́ ló kú wẹ́ sí ẹgbẹ́ àdéhùn ọkàn tó bá wà ọ̀gá ẹ̀dẹ́dẹ́ ìwà múre wò wá ìwù ẹ̀. ọ̀dà mẹ́rin bẹ́ẹ̀. Efe na bu balọ̀ mẹ́ ẹ balì mẹ́ ẹgbẹ́ mẹ́yàn mọ́ owó ní àdórí ẹ̀bàwẹ́ ẹgbẹ́ balọ̀ mẹ́ ayíká máa wíwú mu sí ẹ̀mẹ́ ogun ẹ̀zẹ̀ lọ́wọ́ yóò wé ìyàrí ẹ̀fúnyà ẹ̀mẹ́nìta ẹ̀ láwẹ̀ ọ́ jẹ́gbẹ́ ọkọ̀ mi gẹ́ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ fún náà lórí ẹ̀bàwẹ́ sẹ́mi àyẹ̀wò náà. Baba. Baba. Ama nu ya de do na ni. Why get do it? Dori e ni wa enjoy fe dia. E no wa le Ghana ti fo. Wo fiu Ghana. Baba. The mace winner. Una wedo nguna do. What any say how ma me? Who do mo do? Me no do. Give me mo da fun. Hey! This incomers. Where do me o? Era no here. O ti je me no dio. O ku ni a. O te Ovbokhan walking. We are Benin mania. Okay, Oma, di muna wetu nu. Ko be o do me o. Baba, ya meto. Ye ti bi asegbukun na. Very well by like it. You go the way that live if it were by you know. We never buy. We made no yawo. What goes war? La wala mu fur gore, mete we ni abuja go kata. You will not buy any metalonia. Ozo gele ki ozo. Oti mu we hin, oni ozo bere. Why? Papa, tell her tie. Was war, iya de tell. Ya wa na, se go pa. Ozo mako. Ayin.
Amowa. Koima. Koye. Koima. Koye. Newa yesi. Koye. Yeah. No, still level. Baba, what was what did you want? Nanu nemo. You know me Asaka o. Asaka. You push me like that. The one who sell. Koye. Yeah, I respect you. At the house of your Obi one name. It's okay, me name now. It's okay. Yes, now. I know. Obi many me to be maybe. Yeah. I love you one. It's my love. It's okay. To be la wo wa. Okay. It's okay, it's okay. It's okay. But Asaka no salon, you know. Yes. You what? Where mama? I get na le aka inya ikabere say you we ataka. O ma gere. Look at me oh. What did happen? Maybe come on ma. I love you well Saka. Mena no gwaru to ya salo wo mogino gwa. You don't call it me. You are they push me, you and I push me. No, what do you So give me a fit well way. Oh no na. All those sound wagging will be me. Lade. Well, oh well or wrong. I don't know where cool. So gay. So go why see a come up with me venia. It's okay. Jimo if you have a wa it's okay. Imo Asakana. Oh no. Asalo we get away. It's okay lare. Okay. Oh, no one is disgusting. Awu gba no ro. Wa asalo kian. Wa ya asale la kale ju e wo. Who wa would be like to go now. Where? It's okay. Where am I with now? So that's what we're going to come out. Back when I was Jenna. Give me away. Oh, where are we? Take one. Oh, when on me, and what on you? It one. Where are you made 1 hour? It 1 hour in where you miss it. Oh, what do you buy? Oh, don't tell me love me. And my boy banner. I say, when I'm never going to go Yore, the Ruta. Oh, poor having in my home, who died bacon heavy. Who were out if you would be taking my home. My home. The night I'm looking for my metis, Colonna. The Mate. Oh, who you? Oh, you go near where they feel cocoa day. Oh, what's come with that for worry? Mamma said up where our father for you, the phone at here. Open the leg. Where is it, Donna? I leg boy. When I put the leg, I'm a quay. The other way, may fear will be in Yamagumena, a Macway or Agasso. And then what am I when you appear? Awa Agasso. All cool, you told us a little Obama. Nigga, why Jenny walking up? No, I tell you that. I'll tell you. Ma. Voilà mon frère. Congé. Au vieux pour pas de bébé. Il va ma quand même dernier. Congé, migo. Il y a une voiture avec d'autres voix. D'accord. Et moi, il veut congé. Il y a la guerre, migo. Oh, dodo.
Start now na take dinner. The body va. Otana this evening. I want to hear you. Kishema. Manu head. Have you any care why? Who ma? Why le ba mi le? Okay. Why we have There we do that. What are you looking for? Your condition is very papa. Nyare, why me go why me ni be wa gba to won. La itun arowa be me ko agba to na me. Itun arowa. Ugwe anota. Oma me obi o eri tun obi me. Etun o ti me no dio. Eri tun abi we tun ati we. Me na ni we wala de no eri tun abi we wo. De tun na de ni e ve hinu we ma me we wana. Ni me ke ni la wana. Do we gwale tun ari ati ege na che. Me na ni we wala de. Obi eri tun amehin. Itun o ti me no dio no. Accusations Obokere. Ehigie, koni ekbeni ogun asina bo ona obi edo yi. Ona obi ebo lo se do ni atare. Iye bebo elame obi edo je na ga wobo. Gwekele go ebo we ki ba. The man o ma la itun arowa e vero. Condition is other comprehension and confidentialism. Ere ma gba no that we do sigbo. E do sigbo, uwa e nita. Ite, na wi ma ya bi no ya gun asan yo ma de o si. Ere wo ma gba. Itun arowa. Let's take your book and you go feel like that women in my frontalism. You are insulting my purposes. It's very a copy. Ebo ni e ma ju ga na we na gi me ma do ta ma we. Oru wa dero wa ta ma dero wa. Bi no we ta na bi no. Ore ta ma we ma te le do ti ege che ma ma. Se mo yen gbolo ma wa. E se ma wo di mo no wu. O de gi una wo le gi. Yo wa go me te me bi no che ma bia pa. Obe ena ere na ma be gba be ri o. Obe ga bi na yeso so. Eru ni wa muyun ogun yo sato egba mi wa ni ma bebe tell you egberu no na wa muyun go no je ohun sio I don't know ma be zi the Benin it but the biz hey it wa be gay give wa gba lore re do pa to my Sylvester we are gay o ma o agbo boy ami na bo do
Oh, Salobo, what do? Agbihun jo ametere Uwadiae jo wa go apa. Ino wa ye. Awe wa mi ye kan o wa fún emere na lo wa isi. Ile ti boko. Ami efe ko agwa lo, amemi na rojo. Kaje mi go. Ask a question. What's a very confirmation comparison? Yeah. Injime robo. Any no ori do wa no. Ibado. Rugele ta derio. Ebi ni ma wa o e. Pana wo bi ma wa dekowe na ni ma wa inowe ma o give am. Wa le win na me do. Ma mi bo wa me win. Bege. Jo wa mi gbo atuka kini o kan we kan jo wa. Wa musise na o bi be ngwajo. Wa ya ho me jo wa. Obi o no mo we je. Iwo re jo wa o. Iwo do. I'm see. Oh, they are fear. I'm very superialism. Iwo do. Iwo do ye. Any to am Otu yenye no. Otu yenye. It's one of audio. Yeah. You make a good boy do. Make another do. Oswela no je ni me ma no ta. Ama wo kan weti. I will Erito. I know. It's my mother. I'm never married. I'm always worrying or you winning. Yeah, no woman. What you na? I'm seeing. So what no man who as so I read you want to open your neck. Open your neck. Is that superior? That one no understand though. The man put like it there. And your mother for the year and now. Where you go? What winner? Mama, winner. Bege, na don't see Tom one. It surprise me. Okbani wa ona wa bi e ohun go. Egbe mara no na ni ya muro na o meme. Iya bana me no se no roke. So wa me ba me. I do not worry about me. Ohun wede ni ma jo dere yo. Be me wa bere me wo me no. O iji to aje. Alo. Amen. O wa deji o. Ki yan ke no pe anegbe iran mi an eva ni amahin be no pe arire yawo. O ma wa ma we fi fa ya mu me. O do mu ka no. O yo la mi ò bọ́ bí ẹ̀rẹ̀ ara rúdú bẹ́ ò ní bí ẹ̀yà tẹ́tẹ́ tó lè lúwà. Bí ọ̀nà máa fi hin náà ni wọ́n bò sẹ́fì rẹ̀ dúró. Iṣẹ́ mi máa hámá mi. Péré ẹ̀dọ̀ ẹ̀nà èmi máa pa ń bọ̀ ẹ̀. Ọtí ṣí mi bá bí àwí bẹ̀.
ya finya we o ya ha me ya we ijimo wo bo no. Yeah. You get the girl. You did decide? I did you. No. Oh, you know you haven't had the kid, Emma. You are scaring me, my emotion. That's a video. Oh, Sagbara, you are scaring my emotion. You go nika ogwa. Udoli eke do akome ogwa. Hey, me ma eh. That's got my privacy. No verse. My name now so. Doctor man. My daddy don't tell you. I'll tell you done here. He walk by dashboard. Moto me. Me na bi wa ya ta o ma eru dono ya mere. How na community still be for that side? I mean una to me. Wow, me boy ade yo la do wa no we na. Boy ari me memory. Agobo. You say video we Uwabo. Iye igwa ahu e. Iyan we yan wa de fi wa ye. Ya di. E fila ko gbe ma. Ari mama hin. O wa di me ba re do wa. O wa da me mi ese. Ina gari wewe. E dena de wo me na re ni be do. E de ki me na beg me ko wa ke save you ko. Amoro ni hin. Amoro wa da be bere. Me gi me ese. O da me o. Ese we wa de so ne ye wa nyo na. We kule. Ibege. We gua. Ere karo. No va go obodo. Me won ya. Ye wa gbe mi wo gi ma. Me ire eze o. Obiani ofisi lo wo. Ere na ga bi adono, o ma ri ba je me. Ere ke do. Era vune. Ni asos kapala ze ne. Ya go obo. Iye mi ugas no do. Iye wa sina. Dige wanyori. Dige me mo do. O do ni me mo do wege. I swear. Gba me dia. Why you go bele do ma? O ko still amends. On me woni we trust iyan we like kakan. We measure me da o. I'm not drunk. I don't drink. I don't drink. Sao ba we say we ra me na we yan je edige ya we okunupo giver. Ika bo wa go yo. Bella oni ago na. You gag what you using. I'm not a wife. I'm see email I'm see Okay, see go we at that now. Okay, see. Email do everywhere vigime o tien. But I mean never make am me better na we are not confused me na. Era me we okunupo giver ni ohin okini. Mo confuse we. Eri wo confuse wa. Mbaga weru we is what o. Ya gelo le sha. Is what that. So kwa mi abie era do atemi so mame. I mean we ata mo bi eni American me boni. American me boni. Your father is my mother. O de 75 we already you know. So what me? Me bi kiba dona me ko we emi agwe me ni me opu. Ama eru don ni eyan se bi ogwe obi obo eyan ga fin ye ni eriyan omu me you atu kata. So pai wa ye agu obo wa o so le wo na mi we. Ya mo aja go obo le wa mo sa wo obo. Jamu. Ani hina ya na hina obo. Domo che. Jamu ya na ye go wan go wo he wa go ko me wa be na. What you worry na what you dey na afa. Come, your result reach Marital. The matter was some but the matter near we are wrong before junction. Afa no hear any court. Where my o? Ọ̀gbẹ́ni yawa je ya ma ke ọ̀gbẹ́ni geni ya yanre so me na wa gbo emi yawa gbo ọ̀gbẹ́ni ya mo ko ni me mo ko so wa no pa maro e fi ti ya we ni tiri yo we go eche domo Then wa rush wa fu ya pa. Eruka ido last 3 months.
That's why we say Emi Afen we really target. Emi Larry. He at your born where? You know the observe where before you the job. Huh? Sazi. Afara. You know. Everything. I dey go. When you give me better on you. Now where ni ma be ni kwa lo ni ma we gba. So if I move your go now because one me wa bi me wa age. Epa ni ma do wa gbon ni na. Awe ni abi ari wa. You know. I'm not the same. Why if I'm on a runner now? Okay. You don't fair know the matter. Make I. Jemu. I'm only for couple. 100. I deliver. Why do you talk about eh? I don't want you for couple. 100. Huh? Ibawi na yo. O ma ge bi, e ge bi o ba ge. O wa bi. Dige. Go. Koi. Ibawi na do abi. Bread. La wa no ya lo bi e. Mani wi e o, me bi e o to ta. Iwi e. Where be? I think me aba mu mi akọ. Asin we na asin asin. Come on, go. What's it? Lawa, o wa to ta iba lawa. O gona ade one medical you talk. Ibi to di pe ye wo ni me lawa. E mo say mo ko no fun me ya o taji. Ah? To wa wo me. Pakara o di da veria. Ni wa wo me ze to so wo ni wa wa yo. Agegbe o me. O mi yen bi. Ha. Na o sa lo bo. E give your hand am ibi e. O wa pakan. O ma ge bi e. Ije no ba ge ra wo a. No wa yo bi ami na na ge pana. E ti o wa no ri ga ti e do. Ije ni be ma ge gan mo yeye. Ah. Ni mo bo kan e ge bi e. E ge gbe oko e. O ri to wa bi e ba da. Ah. Sa lo bo o ti yo. O ni ije. Awa obi ere give you about the mommy to give you wo ọmọ o salobo ogo salobo iwe no salobo ni owi ọmọ ho ni ayin nínú oku ya ogo ro yi Manigo wa ne joge Fata go bejena Manigo umalari go me yeah, you want me? Fuck, Marigo, Marigo. Marigo. Fuck, J Marigo. Fuck, this over where? Marigo, J. This over where? J. Okay, I may have here. I can't go down there. Marigo. Marigo. It's over. Kenya. What Kenya buy? Hey, it's okay. Kai, you go in one day. What part we go in? Marigo. Frankie, don't look at me. I see a fifi. He don't look at me. I see a fifi. No, see a Frankie. Yeah, Marigo. Frankie. Me when you go look at me, I say here you are. Yeah, Marigo. Yeah, me want to Marigo. Frankie. Ama, ele na duwe. Always like feather like son. Where? Frankie. Yeah, you know to win. It's a cat that was good. Every the one there, you need the way you are from where? I don't know. Every year of money, I don't know money. Well. Mobile. Women are women. It is no one do die. Eya, river. Everybody go young. Then I want to do it. You give me. Oh.
Victor. Epo where are they? We are to taba. In me to taba na jena. Wa bi abi enu jena. Victor. Hey. Iwe ni bu where are they? Jena. Ade woman na egbu e. Iga gu wewe. Omi na. Ni na yi fie mu bo he. Na yesu e bo. Ni na e dey. Ni na ati enu we se ni we hon. Where? Victor. What do you want? Ade awa mu gu we ye ku we ko bi ami ninu biere. O ya lu tenu deri e yo wa. Nu gbogbo obi obo. Ugu we bi e. Owu ye ku we gbebo. We gbebo. O. Ade na gi mi e. We owu ye ku. Me ka mu gbego me ya. Ika ma o. Oke dede nínú yoto ta. Wonderful ike dede. Ame ke dede bo. Ame ke dede bo. Ajuwe na. Rito han. E wa duwe na. E dami, edugwe. Nugwe ina via na ni agba makwo nu. Ason uwie no, ukyo ye de bie. Uki me bie. Nu da honi me ja ho. Me magi mi obe. Wegi bie. Tenu ki aje. Wegi mi obe. Imi obe. O se na mi obe. Imi obe. We ka we wo. Bueno. We de se ni mi de bi obe bia we wo. O se na so bi. We a. E mata. We wo ma mu me. E se ma ko ma mu me. Na kono gyogyo. O ye gi je ka mu bi. O ma ku enu e. O ma ku enu e. E u soji. O ediwe yi de ba ediwe wona. O ediwe wona. Ime no di me boni. O egwe, ugbe ma mi e wo ma ku e wa ti ogo me me. Ai pia me. Ide gi wu. Yo mani. O bi kan ni ya wu. We ki mani ga kian. Ah mi o toy. Mi a de le nu awe e bo pana. Wa e ko ri e pa nu ye ki je. Le no mu ye. Adese ti do igbe ku. Okoyo ni. Okoyo. Okoyo. Oma. Udo ti ami mi labo bi e. Mi a ugbe seri o pana e ku o kan. Iya iku e kutere, wetere sefu, me ku efu ane. Iya. Edugwe. Ime do tamu we. Iya ize logu kwa boy, bogwana. Weke oke bibi pa. Lenu be yari ere do abe ya pa pa. Tama wen. Dede wa Virginia. You. O le ka ni ga o. Wa mi o wa na wa. Ya ga ya wo we ni ado bu o. Ah. Body. It was. Larry, make it be. It's concern you. You know me before. Larry, yeah, for now, tell mine. Where are they? I go when you know. I go down. No, I go. I can't. Yeah. What would you do? I'm a fool. What? In the yard, mommy, the girl. You might out. Okay. Oh, really? Oh, now go get it. No. You got it to every twelve. Every 12. Otijime, not Otiramen. Otijamen, not Jono. I'm very single and session. I'm single and session. Even though we're on where Tana, where my mother. I'm single. My mother. Otimeno. They would be kidding. Oh, the question is so canabizo. Erime. Oh, we don't know. Ijemenaga Oviobo. So pa edona wa bime. Ejame do ijeme zedo. This is say that wa hin. Obi do no pe o. No gbe wa tawo na we. Gbe me ye de yan modo. Kede na pa na ai wa la wa hin say. Gbe wa sa. Wa la kibe. Nepe mo say. Ni mi ala dona. Me ite mo say. Me na mi wora. Me mo say de. Ya to ta. O say. Mo edige. Igwe obo. Ikere. Kiwodo. Ni me o wa Frank. Saroso. Anyway, wa gbegbe. Anymore is Sazi. Only my name is son. O ti e fo we Sazi. Yes, it.
Tiefo. Sazi. Uwe Sazi. Sazi. Bugo boy. Kono akese uzole. Yimi, me why won't see never do. I don't know am I see. Igwe obodo ni awa emere edige nyare biko dige nyare dige mote me imi mo ki mote me be do una do ama me there are me choreopious patterns o ikokobi ebo ni mo lo gbe kokon gbe dige bayi Why did I? Oh, no, Maria do that. Oh, where the come here? Ejitoa. Ejitoa. Lari. Why you? Who's this over here? I'm out here, man. Ama mo gbese yan la ko ma me di be mo na na ya me ko aku obekere baba Ola yi ya boso mo ebe o mu na yi o mo gbese o ni ya mo gbese egbe po me na ige me bra me be de gbo wa ebe de gbo wa e na fugara ye me bra ko ni to gun we je na yi iji na wa fi kon na ni me wa ku obo o wa se do ko mo gbese no da we me na ya mo gbe ara mi o ma ya mo gbe wa na gbese na we can so ba aba abe so aba be dia ono he le iwe ite mo ge mo he am ye mo gbese e we mo gbe na o ma dara mi we egbe ni mu na go ma se we ni wa ota yo wa ko se ni ko ge me se da we ko ta wa do wa do ko ta yi mo gbese e de mo gbe e na we gbe we mu na baba o se no measure we ago bo to mi wa mo egbe mega be na aga ro bo se me dige do akede ke me mi go aro di wan ni ro wa ma we re ni ma mo gbese igbe onu na igbe na mu na you ma jo ni lawa o ya wa lawa ni ke wa ni gbe ko wa go me mo ma je ya ja du pon mi no na pon o ni na iye manage ge me bra manage no ti se ge na ga go bo wa go iku e ke mo ge yo ti we odo o kan wo ki we o se o ke nu ni te ya inu gba itamawe o kan wo ki ma o ye mata ma me very why you confusing my humanity into pieces why you are scoping my brain I don't know you confuse on one gbe to confuse me gbe o teme owo kan me era me no
We're going to be one for breakfast. My mom will go over the door. Okay. Migwa ma, migwa. Do. We are leleni. We are do kone. Ekwe mu we. Okwo no je na go meme ni. O meme. Agokiri. Eya go megbe ago. O meme. Meme. Ona o go wa takyan. Awa wa iva wo meme wa iva ki la wo we are do kone ya. Wo meme. Ayo baba yi. Degbe no mu. Ọmọ fi ọkọ̀ ẹ̀kọ́ mú mi ọmọ fi ọkọ̀ ọ̀nà ọ̀hún wà tàkìyà ó hàn mẹ́nu ọ̀nà ọ̀hún wà tàkìyà wà tàkìyà wúrú wà mú wà ẹ̀kọ́ pa ọwọ́ mi ọkọ̀ mi bà ó. Wà kí á dẹ̀gbẹ̀rẹ̀ mú ikú ẹ̀fọ́ ọ̀hún ní kúkẹ́ mà ná ọdún wà yàrá ìhòòrò kúkẹ́ ọ̀dà yàrá wà tó wà tó kìkìyà. Gẹ́pà bàbá gẹ́pà wọ́n sínú yìí. Lákìá ló tẹ́ mi àyè. Bẹ́ẹ̀ Baba. Baba mi bọ̀ ọ̀sẹ̀ mi bọ̀. Wọ́n mi bọ̀. Umare kame isi mo fi pono amewe opono ahino no rowodo beno ya tawo na be me won to ni obo ya mi to bi asedo ena emu go ya na Therefore well mina me ya bona ga wa jona ena ya ya fi okwa wa mo go me wa ke o Baba Owó dàpọ̀ rẹ̀ ọ̀dọ̀ olúwa àtàrí lọ. Bẹ́ẹ̀ wọ́n tó hàn. Kí wọ́n lè ṣe ọ̀nà ẹ̀nà ìyàvọ́ kwa. Mo mi wa ya lójú ọkọ̀ ọ̀nà ẹ̀ wà jọ. Donc il vient d'où? Allez, ya ko. Il va je parti oyin do. Ona hulu jowo. Mo pe le ni na. We wale du pon ni me wale ka me ni me abejo. We si. Gbogbo we mi go. E por we ke di go na re ti kankan e. Wa mi go ba go. Se. We se baba. Ya ka ne. Oh. Me won do o. Ya ti jemere. Yiro wodo. Ya ti jemere. Ha. Okay. Hey, wona. Du ko gona. O du gona ejo wo me na. Baba we say so pon me won do. I'm single. What's it? Me go say. Ike bisaluwa. Ya ewo. Ya wale lawo. No. Yo. Lao. Your face. On me today. I don't understand where you can see where. Also, when I remember. Yeah. Clear. Allah wanna run there. Package. Babe. Erongwa. I'm here. Hey, mama. Our mama. Mama G.
ya mi pa gbegbe ke mi na na. Benu pa. No bage wa ri ge mu. Iya. Oge to mu ba ni yen ge ro wa ikin wa fi owo na oven ni kwale ade wa. Oh. Mata. Ah. Alobo. Oma. That's when you law was so pa no me kini leri. Oma oru ha me we se mana. I worry, Mama. Me I deliver a message where they what count on me. I worry. Now deliver, Mama. I'm here. I'm ready. Ah, me I do mana na ite do me. Boy, mama e wo wa. Igore pe kamade. Wa ze pe. Mama. Where to wait for you, Mama. Wow, party me. No, wa binu na wa mo sise na wa rap people na ipa wa emotion na wa emula wa. Na wow, ipa we gbe. We sha mi awo so na mi ale pa ni. Mi awa we wo wa we so na. The only matter part tere ni. Ni matter e. Ko gbe ra mo ma be ro give me ma WhatsApp mo bo. Ovbokhan àwòwáwò àrẹ́wà wọ́n gbé bàmí wò bẹ́ẹ̀ mo bàbá mo gbọ́ ní ọjọ́ ìṣòro ẹ̀rí àti ọkà ẹ̀mẹ̀ àdúọkà ọ̀fàdé kọ́ ẹ̀ ni mà ẹ̀fà máa gbáre èmi náà mọ̀ bọ̀ wá zi mẹ́yìn wàrẹ̀ mi náà wò dé mẹ́ta rẹ̀ kẹ́kí rẹ̀ gbọ́n òdì pẹ̀dẹ̀ àná yín náà wọ́n ní ilé fún yàn sẹ́ eré àwọn máa rẹ̀ wá. Mo igwe ka wụkwa gị Ovbokhan ya na-atụ ọmụma bịa na-atụ obi ma yịkwa mi okwu ni mi awụgwọ ekwe gbe mena ka meme ma okwu je na ọmeme ya mi okwu n'ọjọ oije obi akafa gị osuketi ní ajọ na ọnụwarị ebiazi ọkpa ọwụ obo ní asị n'egwe ebe ya sị ọnụwa m ụjọ ọ̀nà wa do gbalẹ̀ tó wí àmì ètò ọ̀nà gbá lọ nígbà wà wá sí gbogbo wọn á gbé ẹdẹ lè gbègbè àwọn mágúnmi àyà ẹ̀mẹ̀ náà rí ìtì ẹ̀yẹ̀wò ẹ̀dẹ́ èkó yìí mú ẹ̀mí náà wà máta. ọmọ mi wé fún ayọ̀ ẹ̀mí oge ìbámu ọwọ́ rí ayé mi yà sí ẹ̀mí kan ìgbà ó ní wá zè nínú ẹ̀kẹ́kàn wẹ́ kékàfò ọwọ́ ẹ̀ tètè elizẹ̀ á nílé màá bẹ̀ ní àárọ̀ ẹ̀mí náà fún ẹ̀rẹ́ ẹ̀rí ọ̀mọ̀ mẹ́lẹ́gbẹ̀ mẹ́lẹ́gbẹ̀ náà mú yàgàyàgàyàgà èrí mẹ̀rí yàrá ẹlẹ́mẹ̀ ọ̀rọ̀ ayẹ ìyàwó native English ẹ̀rọ̀jọ̀ nìyà ọ̀dọ̀ gbalẹ̀ nínú gbogbo ọ̀pá gbalẹ̀ nínú tọ́mọ ẹ̀rù pọ́pá sí o mẹ́lẹ́dẹ̀dẹ̀ mẹ́lẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ amúnẹ̀ mẹ́ ojúge mẹ̀gẹ̀rẹ̀ ọ̀làdìyàn mẹ́nà òwú mẹ́ èkó máa wà ẹ̀ẹ́nà ìyẹn náà máa jẹ́ máa wẹ̀ ìtẹ́ màá yé mọ́ ọ̀kan nìyẹn ọmọ ó kò rí mú wọn. mẹ̀rí igun ẹ̀gbọ́n ọwọ́ ni wọ́n fi hàn gbé wa ẹ̀ẹ́nà wáyà lè yí dúró ya ọ̀rẹ́ ẹ̀jẹ̀ mẹ́gbẹ́ nìyẹn kó olèlè dúró hàn tó òwe hàn wà mọ́ Ovbokhan mẹ́ orí àwọ̀ wà ẹ̀rọ náà yá ọbẹ̀ òkú nídìí yẹn náà òun zẹ̀wọ́ ni àwọ̀ tó bọ̀ wọ́n wà bí tí ẹ̀rí ta lè yà máa ẹ̀ nínú ẹ̀ náà dúpọ̀ ní ẹ̀ náà wọ́n ní wọ́n fi hàn òwe hàn ní ẹ̀jẹ̀gbẹ́ làwọ̀ wà nínú náà rí ẹ̀rọ wà náà nìyẹn ẹ̀mẹ̀ yà yà dé. Gbégbá mi léheré ọ̀tá màá wẹ̀ ní ẹ̀ta ní mẹ̀rọ wa èèyàn pàrọ̀ ọ̀rẹ́ ti mẹ̀rọ kazẹ́ kó sókè ìjẹ́ ìyàwó ègbè òjò máa ìwà ní ọjàrú ìdè mọ̀ níbi ẹni ńgbà èèyàn pàrọ̀ lọ́dẹ̀gbè mọ́ nínú mẹ̀rọ ọ̀rọ̀ àbẹ̀mẹ́mẹ́ ti dùkè amáwé mọ̀ ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ níbi ẹni. Ilé ìyá mi fi ń rán ẹ̀rọ bo òvẹ̀má gwalìdàgbò òvẹ̀má gwalìdàgbò ọ̀gbọ̀n iré nànà ni iré ìwọ̀n ilé kèmìrìyé ọ̀rọ̀ ìzẹ̀ bàṣẹ́ ọ̀gá tèrè náà tó fún ẹ̀ nìkan náà iré ìwọ̀n náà ẹ̀gbẹ́ bá mi. Ọmọ mi fẹ́ ọmọ ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ náà pé náà rí náà ọmọ ìgbẹ̀wá rìn dáadáa. Ẹ̀rù dáadé ìjísògì máa rọ̀ wá. Ìwéèrè mẹ́rin ọ̀zùnkùn ní kó ẹ̀rí mẹ́rin yàrá dé náà wọ́n dáhùn wà rẹ̀ wá ìdó tó àmà wọ̀jà ní èrò bọ̀ ẹ̀. Ó wẹ́ zẹ́dẹ̀ gbòkó. Wẹ́niwé dẹ̀bẹ̀ rẹ̀ náà ọ̀rẹ́ náà nígbà ẹ̀rọ ọ̀pá mọ́fin. Wẹ́niwé náà máa wẹ́wẹ́ rẹ̀ gbàkúgbé náà ń yóò náà èèmọ̀ yúrò wà ní àmà wẹ̀ mọ́ pàrọ̀ ìhàn wà rúwà. Ìyẹn wá bìbì pàṣí èkòmọ̀dé ní ẹ̀bí tọ́mọ́ náà yẹ
Ọ̀rẹ́ go bokun. Ìwà ìrìnà. Ọ̀rọ̀ yìí. Ọmọ yìí. Ó wá ṣe dẹ́gbẹ́ kó gbé bàbá rẹ̀. Àtọ̀ tí kò lè rẹ̀ nà. Èyí. Ní mọ́mí. Ẹ̀wò kan. Màmá mi ayé o. Efi mẹ́rẹ̀ tá mi mọ ẹni náà wò kan. Ọmọ mẹ́gbẹ̀ náà yá àwọn ẹ̀yìn. Ọmọ mẹ́gbẹ̀. Mẹ́kọ̀ọ́ rí ya. Ìdá ìgbàlọ́ ìbò náà máa wú yàgò àwọn. Igi yẹn wọn. Fẹ̀kọ́ àwọn ẹran dàwẹ̀ dán gba pé gbòógì gún ẹ́. Dún mọ́ mi náà tá màá wẹ́. Mama kò ẹran ẹgbẹ́ ẹgbẹ́ wọn gbé bá wọn. Ìyá ẹ̀rí dán ìdánù màná èyí o. Ìgbèlè èmẹ́gbẹ̀yìn. Orí ọ̀nà. Ìyá èmẹ́gbẹ̀yìn ládọ̀ sọ wà. Ọwọ́ ọ̀gá mẹ́rin. Abẹ́rẹ́. Èmi ti nà wọ́n tiẹ̀. Bàbá ìkòrò àgbélé mi. Ògèlè dá mi wò wò bí ẹnu. Wọ́n ò rí mi náà. Bẹ́ẹ̀ni àmì ẹ̀bọ. Ipò wégele mú mi. Áwò, ugé nà mi òbí ọ̀kan kéré nù wẹ̀ mú àti wà. Nùwà náà gé abíyẹ́ wà sùn. Ọ̀nì. Oge òye ìgbò ẹ̀. Ugàwọ̀ bìyà. Ugàwọ̀ náà ti ra wọ́n. Ugàwọ̀ rẹ̀ wọ́n máa mẹ́ta rẹ̀. Ọ̀nì dòwì owó wí mi. Mazio, wọ́n ìkàwé wọ́. Ọ̀nì dòwì owó wí mi. Ìnáwó kàwé ta, wọ́n ìkàwé wọ́. Ọ̀dọ̀ omi owó wà mí. Ìwọ́ bọ́ fún ìwé. Bẹ́ẹ̀ni ọmọ ìtì hàn. Eku emu ìmà bí ìwé. Eku emu ìmà. Eku emu ìmà. Màrẹ̀ ìlà tí èèyàn rí fi ìwé yọ. Ǹjẹ́ dùgbà wà gbẹ́gbẹ́ dẹ́nu eku emu ìmẹ́ eku emu ìmẹ́. Ẹ bá wẹ̀ gbọ́n. Eku emu ìmẹ́. Eku emu ìwé báyìí. Ìyẹn fi wé yìí wà. Nígbà wá yẹn abẹ́ẹ̀gẹ́ ẹ̀rẹ́ ni wọ́n yẹn náà sóbi ọkọ̀ náà sóbi sùkúsùkú. Mo má bẹ́ẹ̀ pé àbẹ́ nu wọn mẹ́. Ọ̀sìlókù ẹ̀gọ́ ẹ̀fọn bá ọ̀gọ́ yìí nínú ẹ̀gbọ́ ẹ̀ ọ̀wà sán ni mẹ́ gbogbo ẹ̀gbọ́ ẹ̀ nínú yẹn ta ni. Àbẹ̀ sùn mẹ́ẹ̀ Nàìjíríà. Ìmọ̀ mẹ́tẹ́wẹ̀ ọ̀sẹ̀pẹ́ ọ̀gá mi fi wé ni. Ìmọ̀ ẹ̀rẹ́ rí ọjẹ́ ajé ẹ̀ àjèjì náà. Ìwẹ̀ ẹ̀gbẹ́ ọ̀sùn náà sùn nù. Ọmọ wa pẹ̀kùn. Bàbá o, mi à ń nọ wọ̀tà pa. Ọ̀tẹ̀mẹ̀ gu ẹ̀gbọ́n lẹ́gbọ̀n. Wẹ́bí wà yà disturb wa sùn. Wà bí disturb mẹ́ o, so pọ́n pa ní òbí àmì ìmẹ̀ ẹ̀mí ni mi yà jẹ́ bàbá. Nínú mi àpàgbé náà, àmọ̀ àgbàlẹ̀ mi díẹ̀ yìí. Yà nọ wọ̀tà pa. Nínú owó kúkú náà, mẹ má jájí wé tí yàn rí ẹnu gbẹnugbẹ̀rí. Wọ́n yẹ̀ rí náà. Dẹ́tí yàn rí ẹnu ìwẹ́ ìjẹ́ ọwá tó bọ̀ ẹ́ wá rí ẹ yùwọ̀ bọ́wẹ́ miẹ̀ ọ̀hún ẹ̀ rà wúwẹ̀ yìí náà wúwẹ̀ ẹ̀ náà. Bọ́wẹ̀. Baba, ìkọ́ mẹ́ka máa mẹ́wẹ́ tó kidnap ẹ̀. Dùnmọ́ kidnap ẹ̀ wẹ̀ ìkọ́ rẹ̀ ọwọ́ kòkòrò ní yálẹ̀ lè wẹ́ àjọ wa náà. Wẹ̀ àgá tí ẹ̀ bá sọ ẹ̀ kí ló wà á rúlẹ̀ bú wẹ̀ jọ. Wọ́n náà mi ẹ̀ wẹ́ rúlẹ̀ bú wẹ̀ jọ. Wà á gé wọn ẹ̀ mẹ́wẹ̀ẹ́ dé àmú náà. Ó sọ, ó pẹ́ wẹ̀ sí. I know. Èmi máa ń kí bàbá ságbádá rẹ̀ nípò. Sọ̀rọ̀ àgbẹ̀sẹ̀ gbagbada ni. Àmì ìnàgbọ́n náà máa kó wọn. Wà á mi yẹn wà wẹ̀ wúyẹ́ lásán. Ẹ o, iye ya jẹ́ ọkàn mẹ́ ya jẹ́ ọkàn mẹ́ sí o, màá ń tẹ̀lé wo wà. Fún ìkà wà wọ́. Ẹ wò ó wà bí wáyé wà bí owó wa. Máa ọ̀dọ̀ wa mi. Yàwá tiẹ̀ wẹ̀ nyàrá náà wọ́n gbà náà. Wẹ́n ló yẹ kó sí ẹ̀. Wẹ́n ló yẹ kó sí ẹ̀. Ẹnọ́kọ́ láti wọ́n. Ọ̀gbọ́n ènìyàn. Ọ̀gbọ́n máa kó yà. Ọ̀gbọ́n máa kó yà. Wọ́n gbọ́ mi náà fẹ́ kó dó tá ọdún wọ́n mi àhìn amúgbèsògbè. Á tún àwùyọ̀ nù wà sẹ́wọ̀n. Ọmọdé kò ní bàbá sùn àkó. Kíjí mi wà tó ọ̀hìn drama wò wà wẹ̀. Àwọn ọ̀gá bẹ̀ gbé. Ikú dejọ́. Àwọn ọ̀rẹ́ ni ikú dejọ́ yìí náà. Bébí máa gbọ́n náà kí ni gbẹ̀ẹ́gbẹ̀ máa gbọ́n yóò wọ̀ nínú ọ̀nà apárí mi yé gò náà wà jì mí bá. Uregbe baba. Uregbe. Bùn dọ́ fẹ́ kó sọ̀nà mẹ́dẹ̀ ní. Uregbe. Ó bàbá mi náà wọ̀ tápà. Bàbá sẹ́yìn ló wọ́dọ̀. Wẹ́gbẹ́ wà mí. Àwọn ọjọ́ ẹ̀rẹ̀ mẹ́sẹ̀ ọ̀sẹ̀ ní bánjò. Bàbá ẹ jẹ́ ìyá fúnfún fún wa. O fi ẹ̀rẹ̀ àwa rẹ̀ gbọ́ ọmọ náà ti yẹn ìjọba náà. Ó wù yẹn pé. Àìwá rẹ̀ kì í tó dọ̀ wò. Wẹ́rẹ́ ló kọ̀ kí á pa wọn. Lélẹ̀ lájà. Lélẹ̀ mẹ́ ẹ wá náà mẹ́ ilé ìnìdí. Ó yà ti wẹ̀ gbẹ̀gbẹ̀ wádùn mú egun wa wẹ́wẹ́ wú egi ìní àni wú dẹ̀gbẹ̀ ní o. Ìwẹ̀ sọ́ni à. Wẹ̀. Àwọn
fair go ne. Imuna ni mari mu me. Ibi me na kwa se me o me. We ki afi. Imuna ni gije. Ki afi yo deri ho. So do eh. Mana la ina. Gele wa re mo gele wa mu mi. Eri me ya wa tun. Ni ke wa ta to ninu de wa de. E fun wa ringiri nge mu ko. Wo mi ayi. Ime mi no mi. Ija. O ka bi gbona mu ogwero wa. Iga bo ese va. He o baba. O wa gbe a. Ni meta na elawe he gbe egbi ọmọ na gbi ọmọ ni na lele gbi aveti e iwe ni we gbi gbe ija oni we sosuji e so si oge kenoje ọmọ ni me phone wa yin o si e ti si o si emi no se ni me na gun ana isogo bi gbona mu oro wa e so kun pa na he o baba iga bo ese va ogan e be ne pen sosun me bi de ano bi gboni Omi ejo we gboro. Obi gbona na ni okala wole le. Nwe kina to oge bo hin ado tama me du mi obi gbona o be va. Oni won na gun se ti gun won. Sorry. Isa itun ah. Egbe mu jake we sha sako. Nigo. No egbe wo. Este. Yo. Bana mi wu mi awa ate ma gun e. Ahe no wu na le di no keke o wa wu la jan wo wa wu. Npa idogba lo mania. Bueno. Mani mo idige. Starting we do one was am we really la wo mi do mi awon e na wo de mi ro ni we na chapore digwefo awon ni digwe e so abere o ma ye tinu ra so egbe brother do you care on egbe very loyal to because my connection is one expertise abi bo mi na lawo e do ri amerere wa ba na to ni e ka o me e da amerere wa lawo wo wa be to agun e ti ra mera o agumezi o boju wa no lawe yeke ladian era mo bi o era me ma bi o zuo ma na ye ta me ta na la nu cha bu mi de me se bo tun e papa ise me me ne baba no de me ajedo me ke na do we mu na e baba ti ise me no dio gunu era me o tun e ma wo gbagbe we me go ni be gbagbe this other Scorpius punish follows you do salobua da salobua di gbe na gbagbe iwo ni gbagbe mo di gbe gbagbe ekiri emi no fa ere kilo kan se na ozu ona me choice no ko be me nu gbe te koko ba na o there be na hu ba ma di gbagbe na me te me gbagbe so so ma like me yo vaya gbé okay gbé mo wa o se mete no do wa gbé mo wa we na ki me ye deja zo e akaja no atagege ta opa ma na re mu da o mu me o ka mu me lo pere o gbọ́dọ̀ wa igbon wo ka ikiwo sister Hama we no ri wa omo danu we nu do ari wa o do ari wa da sesese na obugbo obokera me du go ja ni ra me we ki we ari wa na gun me we no je kini na mi ozu no wa ye mune ene no ta ese tite me le maso e uma o su u ba we ki ye ra ye de no di yo do we o le no ke bo we wa fun gbe me bu ole no kivo e me na kina akai seye yo ijuere wo o ma e kunwa na akai seye me oguso na ya wa so we wa bo ma ya mu make you wear we ya nu won we no e wo we kwa lo fu make you wear we say go say kaka ai wa ya ri e ke fredi ya ye mi da ekili ma jaro le ba e costo le ba o mi nu mu mejo ibuka baby don't do this wa to e na lo o ma le si o pe ani mi ale lele rude ni na mi ni kere bo abi yan o ke je ni ya o ga sun e ki mo ki an jo sisi afiyan e na wa ya fi o na i jo ki wa wiju e i je me ri la yi won no won tell me na be i je me ri la yi won because it my baby o don't want to for you mo for your face o ya pe mo ma se ije abeko ko ye e ja no won bi ti o so mo a no I go different Saka, obere, abijama o. Saka, abijama. What o? Abijama. Saka o so ni ani. Bona o ni. Aki! E ba ya wo se wo ni na. O ba be ari wona. Okay. Afari lo so ni. Afari lo si. I go chop you. I chop your face. Ani me. Abi mo chop. Wa o.
wa we yan ase ka me na lo wa. Me. Sale la sale ju e. Ma mi gbe na iso je no. Wa kia. I asaka gbe ga de wo ije. Ide ya koko me te Joshua. Me ma asaka tu le bi obi oku e. Ije. Ike bo pe ne gbe mo o. Oko bara to wi ya. Wari bai iye. Oko na. Boss no yi. Ko we ki wo na gbe mo mo. Ide ya. Boss any matter. Oh, I'll ana obi awo oku. Any time wa oku na la gogo. Ogbe yegbe o. Ogbe yegbe. Ogbe oku. Any time wa. Dey me remember we owe. O wa gbeswe. Mo gbe ku na we you need to get. You no be me. Ologbo owo mi eye we mo we. Ona akuigo. Emi ogo aba ibi refugee here for kure. I ask ya be apple, ya pay love. Owo mo no wo. Love you na to. Erika. Ika ebo buwe ni rana mi kon. Do we ebo we like father like son. Obi pere isogu. Anwe wo we do agaji. Buwe na ma we, Mama mi di gagbe na. E do no wo le gbe mi ri owo ile ma. Gbe ba ni e ni ani gbe. Togi wa ti ro pa. O ma na se, you know. O na be come na wona. O na area na wona direct ya go gbe. Ya ko e gbe na wa. Where you get? O te ka me me bona. O gbe sa. Ki o ma ri eme. Where you get no se ni. Where you get? No. No ba wo wa ya. E da ojo ko gun. Ona bo wo wa e. O mo da to. Wa ta enegi. O ni ya ko e gbe na wa. O re be na ni no he ji o ma ko na yi mo le wo e bona ya. Be rusun no ya le ya wo e ko wa. E gi an. Ìdúná ọgbà tó agbòkù náà ó gbèyè gbé ọ̀bọ̀dì ọ̀rọ̀ sì yá òtún àmọ́ ẹ̀rọ ní àlùgbẹ̀gbẹ̀. Orí mẹ́nu pìyà ọlọ́wà rẹ̀ bábọ́lá náà tó bá gbẹ̀lú okóbọ́rù bí ẹ náà ó yíwọ́n náà yí awọ iná owó ìgbà. Òun dáre bọ́ ẹ̀kẹ́ òun náà wọ́n ti ẹ̀ kúta fún ẹ̀kẹ́ wọ́n á yà wẹ̀ kọ́ yẹ́mi yẹ́ ó náà fi hàn. Ọmọ ní ọ̀rẹ́ lọ́dún ní ìṣẹ́lú píṣọ́ ọ̀hún fún mi àfẹ́ ẹgbẹ́ lọ́yọ̀ ọ̀gbọ́n ní àtẹ́tì ẹ̀mí. Ẹ̀rù àwọn méjà. Ìyẹ́ lọ́wọ́ yẹ́mí yí ọjà o. Nínú ọ̀bí ẹni sọ sí ẹ̀mí ẹni ìwé nínú ọ̀bí òbí owó. Iná wọlé pé ní ayé ọ̀hún rẹ̀ ń sọ̀rọ̀. Nígbà tí ìyá bíjù àwọn ìyá bíjù ọmọ sùn. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀dá rẹ̀ nínú wa sùn wà sọ̀yọ̀ ọ̀hún. Wọ́n fẹ́ jẹ́ jẹ́ wọ́n ẹ̀rọ fàáyé. Madam, ẹ̀wọ̀n náà kúlẹ̀ jù náà gbé gbé. Wọ́n ti gbẹ̀gbẹ́ mi mọ̀ sí ekele fún ẹ. Lẹ́kùn wà gbé fún ọdún, ó wà má gbé. Ó wà má gbé à. Ṣèkí tóbi dè. Ọmọ ìbára ẹ̀rù ẹ̀ náà ìjà bọ̀wé. Wọ́n ẹgbẹ́ sùn ní tọ́bí. Yẹ ẹ̀jẹ̀ ẹ̀yìn ẹ̀wé. Bí wọ́n ti wá fò, ọwọ́ náà omi mi. Àwọn ẹgbẹ́ sùn nu. Wọ́n ẹ̀rẹ́. Mẹ́rin mẹ́rin òkú náà wà jẹ́. Ìyàwó ni sọ́bọ̀nìyà ọ̀bọ̀nrin máa ń rò bọ̀rẹ̀ lánàá wẹ̀ dín ní wẹ̀rẹ̀ ni. Orí mẹ́rin mẹ́bí ẹ, orí ìgbẹ́kọ̀ èrè ọ̀tọ̀ bùnmi àjùwà tẹ̀ ìmábí máa bú lọ́kọ́ nínú. Ọmọ gbogbo náà wà gbọ́ wípé yàrá àwọn oníwàrí ọ̀bọ̀n náà wà rí àdé nígbà àwọn kàkàrà wọn. Gbogbo àwọn ẹgbẹ́ ilẹ̀ wọn. Owó yàrá mọ̀ wà lé alùpùpù ìrírà ìgbó òwá. Àwọn ìyàwó mi ènìyàn ìjọ fún àárẹ̀ ọmọ náà rẹ̀. The girl. You look so fine. Why is that? You look so fine. That's how they are spoken me. They are spoken me. Not like that. They are spoken me and fine. Hey, I told me. I teach them not to. I look funny, so I go over at me. That's all. I go over at me. Oh, that look funny. Hey! Jesus. So now I need me only eye. If I don't get me eye, I need me only eye. Hi. I don't know say this the gay finish like this. Hi, me will get na must say video. Eh?
Since when did you get it come? Now I I'm gonna go what's it been? Oh, come on. Kaba, Stop. Kaba. Fiamé, là, fiamé. Ige. Yahweh, là, fiamé. Fiamé, il monsieur. Oye, bon. Il y a rien à ça pour. Tige là, aïe. Ça le pour. Dige, là. Papa. Salut. You wa osi. Every bueno. Ona wa o yo very o. Uda bueno ni ha. Ujime. Papa fucking. Neki we mi. Mo se no ayare mi. Me mi bi atawo bi ayin me mi. Yi very enu e. But no ni hinu ya me na. Ya wo ran we. Ya wo yibo kan we ba okwe. Ni yibo kan okwe. Ni ogwe wa kata ni opa ma fi ma we me ni ekirikari. Ni ran we me. Ide rara. Ugu mi la o. O debere ma. Igni gwalo ni ugu me. O ha oki. Hey. Baba, ini ya o gbe so. Me te ti baba na do agbe le mi. Me ye o be hin bi ati baba na. Me we baba. Me da we. O funky. Ini ye mi suru tama me. Eni eje te me we bi ata mama all no fan we. All no meko you obo. What do meko you obo we? O tinye no dio. Oki. We here do we na we do. We need time ni me ran we. We ro Ovbokhan na aso are ogun ye. We ko to pa won divo na. Uma ele atama uma dia ojo se. Uma ta o yo ti jwe. What is your name? Ine bu mi tam jogi kari. Ona ri we. Ovbokhan moki. Eni kari. Ni tama mi gwalo. Deni. Wa won bo ba mi yapon. Ya won de ya. Ime gbiri go gbemi. Ni make na ra wa nu e. Oni wa gwalo. Baba ma mu gbenya yara wen. Me gbe me yara wen. Me we wi na ne ike so ara wen. E wo lo di we ra wen ni wa ara ne. E do na we na ara wen. Tama ni du kwalo wani kan bon. Di moto ni. Tama ni hu ni. Ye me we na wa di moto. Woni ni de you are. Ani gba fi moto de wa. Ba we gwa ni na. Papa lao imo we nara ira we ya egbe tama me egbe ti meta ma me we ni ran we egbe ti meta ma me mi biara we ye gura we gbogbo we nara su yo wa egbe te wa egbe wa tai wa so wa de ira we la se me we nara yi na wa su me kina we kira ke mo na ri ma we ije te we na Bekan lo kana ina ha abi ni gba we bag ni pedi woni na do we mo ya ka wa me tinu ha
Baba. You never do come with Oye. You give back. Wait, one. Hey, Baba. Mobio. Oh, how okay. Wait, Baba. Hey, Baba. Wait, where would I? What will I? What will they go to woman? What battery did he? They don't care. Don't have your market. It is a man, but get where it's your head. It is a marking. We're talking. Oh, how okay. You will have a power. I don't know what I was on there. You will have. I want to give up. Man, Baba, I don't move it now. And no one wearing a Baba. Mini not all gone. Nani. Bessie. Oh, Baba. You know. Yeah, there. I don't know. What do you I don't know. They perceive me. President. About me as I get doing. Oh, then we no way. I perceive. You come to talk. You don't know. Now you me bania. Run away. Run away. Hey! This very like Coco. That Coco. You run away. Don't pierce the last man. You try. You come away. Can call you to him. Okay, perceive away. We're not going to Bania. If I were the van, about water now. Why are you? Oh, when you are making one a person, maybe I won't maybe I don't know. I come to wall of men now, making one. He won't yet in one of the person. This a copy. You're so very dumb, bashy. This is Coco. It's very Coco. Oh, Bunu Gaga. Ah, Bunu. When you come, take one to talk. Woman, would you person? A person general. No, need to come, man. Make it up by the door. You need a lot here, dear do. Really, I did do. Neither do well winner. You said, don't I tell me, walk me. A day I'm muy a good me in your way. Who will let go? How many dollars allow it? They may not allow it. Once a year, a quarter once a year. If you watch your mother can Ovbokhan no wa mo egbe pa ki go wa de do won me din won eje wa no kekenu ga ejo ere omo o eje hey imore do modo I'm very single and sexy o ije me ta mama wo ge le lo teme adedo o teme no do le adedo asedo we winner you say don't have give me my is complicated it's not escaping from emotion. Let's copy I come lagwa azamu open your leg Bunwa lu kumeme open your leg aw o gbe tu o go tun ra me o ma tun o ma tin ra o ma tin juwe ite enya bo mi re do na ma yabo aw e bo nu gbe kere anya me se ba me me ni yari agbon me wa mi mo no wa kun me nu wa kun anya me so na ro pe se ni do ti we se me ba be igbe nu kwa ma me gba yu gbo dede me we ke ku paro a o me me a e de no de gbe give you bonya me akun we be de ro wa ro e bo to ai ba bola we gbe we na ro me na u do agbe be kini je this jealousy o ke gbongbon kere agbenu gaga no ya gbu onu lele de ma ko igu ade do si age gbu onu na gbunu oni me gbunu gaga o se we gbunu gaga we be gbunu gaga we ya era gbunu gaga ijo na gbo ade igwe de ma gbunu gaga like me no mi de te bo no de run no o le lera o le lidu baba la we gbe bo o de gbe o ko mo do we do se mi aye mare do mo da am ni agbu we ni ke yo boss e hanu me mo bo gbo ogbe mi awari e no abere ri karata me ni baba la we gbo de do atalo na me azepa gewe gi no wa na anu so no me bugwe gbe me nu we gbe me so na we ma we gbe me se iyo vie mo pa mo to ni je me ijueni o iwa oho wa se bo tagbon na ya no ko ni mi no iho wa se no gewe lele de o ma de wa na ma o si go mo da e to me go era me we gwa fun ba gogoji nene gwa me ma bege
Ilu eranu e benu wetu ense na. Wa se fo ye we gbe hia na we. Hey! Yeah. Ilu we ko a. Okhogbo. Okhogbo do agbeji mesi mi odo. O wa ni me. It's my mother's me wo do wa ni hey. How? Omu ela me na. Oiwa kokere yo agun ya mo fo yo me kan na se fo je so pe wa re. Ya wa pari agun obo ni ke wa re. Ya wa pari agun obo. Koko wa sagu bi wa ru wa fi ese. Wa mi me le are no ke ro pa. No de. Many years ago na e my mother had duplicate my pension is duplicate my every time I'm then you say me wa ri do you me na wa re o ti e na wa gbe wa betrayal is my mother I'm single. Very na wa di. Did he find passport obo? Afuobo, ma be mo kete wo do. Ma mo kete na wo ge. That's so na plantain be like banana. Oh, got the one with the banana. So, you just you're different for this video. Now you want the different way I get. Even your part my mama, Sister. My elder sister not see like you. That one, talk me you. You not like you. And you see the how they look you. You use that they follow you like this, follow you. I know they see ya. I know they see ya. Just say get possible. Sometimes if you the you know they look here. Now let me want they look here. Oh, you are so please. Also, you are like you, eh? I still like you. Don't be this kind of way. No, that's how they play for you. Get to Benin the sweet. Baba wo ti. Baba. Okhou kan ni na. Okhou. Ovbokhan. Ovbokhan my mom. Ya wo ya ti ewu be. Rawe. Be. Egbe mo iru ti ma we tele. Iya wo iru ti du dan ga ire awo. O ma iru eni. O ma gbo gbo eni. Iji. Ọmọ mú mi. Ọkùnrin ẹ̀gbọ́n mi ọkùnrin mi do. Be ni yin se. Ita ya wo na. Ya do to nu. Ọmọ ko. Ibe ya we o ka wo. O fe kero won we nínú bí ọkàn yìí. We ri atu wa na. Ọmọ ese ra nya wo. Yóò bo wo kan. Ijo bi. Ira o. Ko ilu ti ai. Ya lo ko ra yo. Wo. E lo so je. Ya lo ero. O sa je ni. Ni ne ka mo go. Ni po ma. Àwọn ma gun we ra we. We ya gbe ra we. Ogo. E won ni yan gba yibo. O kan no. Egbe mi ni e ti ewe no mo. Ile re ni wi atoto ni. Ile ise re. E me ni yan we. Oteme. Memero. Oweri. Yes. Ugbo ma mi we urero eni. O ma yekuwe. Dino mo se bi e. Yi? Abi ni mai tele. We keri ya de do. We be ka mai we ari. Iya, mo bi tare o bi tare ba ko yen wo be tinye ju ma ni. Iye we ka mai ni. E media do o ma le to ma kuyo o jona le ni ani. Ma ta be ni hin. Go re ta ni. We bi tele. De do no. Na lo bo no pa. E me aju bona. Bo do be.
we ya ke dugbe so o gbera mi ya ke bi e ma tell me ala wa ko ye wa we o ma se ge me no si o ma la oni ibe la o ti me na e ye we gbe o ko fi oni idu tani ya wa lo ni o wa se ti we agboridi o wa don to a purpose where are you wanna in what do I get it do o ki me we ya wa re ma be ko no jo de bo ya we mu wa be ya ta ke kere e bi na ma to ma kai e wata e wo wu ya re were so da yo de yo mo o de mu ememi wo o ga to we agba ko to e we gire o wa pa de ya we ni wo ni ma ni na e mo ya we ni mo pa ke no go o se wọlé àwọn ọjọ́ ní àdó yìí. ẹ bàbá àdó wa wẹ̀ ó máa ń jọpọ̀ ní kéèyàn wẹ̀ pé. wọ́ọ̀ alátayà. ìbá bọ̀ lọ́wọ́ ìbá gbòlùgbà ẹ̀fà. ọwọ́ gbogbo ọ̀dọ̀ owó bọ̀ yẹn adé rà yẹ ọ̀sẹ̀ náà wọ́n ti yẹ kùyẹ́ ní náà bí náà yẹ kùyẹ́ ní rà yẹ. wọ́n á ná owó bàbá yẹn ayé kùyẹ́ ní rà yọ sàn án. lórí mi mú wẹ̀ jẹ́ bàbá àdó wa wẹ̀ ó ní jọpọ̀ ní kéèyàn wẹ̀ pé wọ́n kọ́ yóò kọ́ eré wa sáńsọ̀. ọ̀pọ̀ bàbá ni ó jẹ́ rẹ̀ wẹ̀ pé. ọ̀wọ́kẹ́ bàbá I'm single, I'm very single. I'm single, I'm sexy. I'm single, running out. Orí òbò náà mẹ́rin náà yíyá fẹ́ gbé mẹ́bù ẹ̀ ọ́ sí ẹ̀ ìdọ́jú. Gbogbo ẹbí bára nínú ìmọ̀ ní pé ẹ̀yìn yàtọ̀. Ìbéèrè ní kí. Sàhó ẹ̀rọ àgbé ọmọ mi lọ́wọ́ fún bàbá wọn. Èrè ọ̀nà ọmọ díàn. Ṣé àwọn ọ̀dà wẹ̀? Ṣẹ́ṣì wọn náà ni. Wọ́n ò fún ṣé àṣẹ. Wọ́n á di ọkọ ẹ̀. Wọ́n náà wọ́n a stepmother yìí mọ́nà. A stepmother mọ̀ nà. Ọdún mi rẹ̀ bá. Ọ̀gbọ́n ni ìdáná mẹ́sàn-án náà yẹn stepmother yìí mẹ́. Ìyá ọmọ ni mi á bí ẹ̀ nà. Ìyá ọmọ ni mi á bí ẹ̀ làjà yìí. Wọ́n náà àdọ́kọ́ ìpèsè náà, àwọn ìwé nítorí wọn náà. Yóò parí àdùn sí àyẹ̀wò àwọn ẹ̀wọ̀n máa bú ẹ̀. Bọ̀wẹ̀, are you already there? Are you already there? Ọwọ́ náà yóò wà ní ìdá. Ọ̀rí ẹ̀dá gàgá ẹ̀ ọ̀wọ́ ẹ̀ tí ìhùwà náà nira ẹ̀ mú ìyá lọ́sọ̀ àwọn obìnrin ìfẹ́ tó ẹ̀kọ́ àríwá. Lẹ́tù tí ẹ̀gbọ́n ògbè náà máa rí ẹ̀. Ọmọ tẹ dé gàgán ẹ̀. The way that boy dey Uwadiae dey say women na be this one women na. Women kan gan ẹ̀. Gbogbo gbẹ̀gbà gbọ̀. Step mother. Say you be our assistant now. Mèmí ẹ bí ẹ. You chop the take. Wọ́n di ènìyàn mẹ́sì that's all. Baba, yé. Ọmọ sì wọ́n pàná rẹ̀ èkó dọ̀. Bẹ́ẹ̀ni ké hàmẹ́ wẹ ọ̀gá mi any free space n'ogun ẹ̀. Company working, monthly payment. Ọ̀wánà, èmi tí wà sí ìwànà tí wọ́n wà. Wọ́n wà lè gbà. Yà á bẹ gun abá ni àwọn wíní bí mú mẹ́rin ní fún mi. Tó dákẹ̀wé ẹ̀rí wà ló ń pò. Ọmọ ẹ̀ wọ́n bí ayé, ọmọ ìkìyàn náà fi ìwé ìdè fẹ́, ìgbà tó wá tẹ́ nígbà tẹ́. Gbọ̀lọ́ ni mo yí mẹ́bọ̀ ìwé wá sẹ́mi yan. Ẹ̀dẹ̀ ní ìgbà rárá. Wẹ́gbọ́n àgẹ̀wò ẹ̀dẹ̀dẹ̀ kan yà á sùn bí ẹ̀dùn àwọn mẹ́rin tó dákẹ̀wé. Wẹ́gbẹ́ ìyàgùn, èkùkù búwẹ́. Wọ́n fi gé dámẹ́ o, àwọn náà tún wà ní èkó kí wọ́n mú ìmọ̀ ẹ̀fẹ́ ẹ̀wẹ̀ náà.
Pero ko bia mi re ba san mo no keke no ga ijewe. Mo to fu anu ke o ke tan to ga re ta to ge. Yo. Usano ge. Sa. O ama. Se. O yo pa o ma. Se. E ko na no we ni na nia. Wa home ko mo banya keka. Se. Wa gbe bo mi o ko. Se. E ma no we do ba ni. No do ba we o du we ni ayi. Se. Wa we ne. Afinal, vai me awater motor no pa no umo yo. No, money my car was about the go. Wa mo je me. O ma mi ave le ru me. Mi ave. Ya le ru ni a. We. Wa ran ni ya wan wan pidu. Ko a. O sàwọn ẹ̀yìn náà gbọ́ ọ̀gá ọ̀gá láwọ̀ pé wọ́n náà sí kọ́. Eru ni mi ate na we me hate wa direct eke. Eyi di moto gbu enu ya mo bi omo mera gba mo ebi omo ere to. ìwé mọ́ mi rà bá mi mi èmi ń gbà yà ẹ̀ máa rẹ̀ yé gbèmí gbèmí. Ìmọ̀tò ọ̀gá ọ̀gá ṣe lè mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ sẹ́dá wúlò wọ́dọ̀ ẹgbẹ́ ìpò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa wẹ̀. Òun máa ń rẹ̀ mọ́tò usila sínú. Wà á rẹ̀ mọ́tò náà rà mí òwò wa. Ó rán mi. Mo dùn wẹ̀ náà. Bẹ́ẹ̀ dai. Kọ́mà náà mi gbé gbòòdò kíákíá. Mẹ́ á wẹ̀. Ọ̀rẹ́ wa ju wẹ̀ náà. Wẹ̀ wà fi mẹ́. Edige o. Lare. Oyo. Yeah. Aka won mona ibi. Ese na de gbenu mo. Ngombe. Ona. What's baba? What's it? Tuta wa mo wa. Baba. The measure gbo wa obi no ne kun ya wo koko. Ya kan ijo gbo wa ni ijo ne ide won. What's baba? Mo wa fo. Ya. Ese na lo pa. Iwo yan sa na. Ese tu wa. Le da won. Tono oju tu won gbe to sa ne. Tama escrofi jealous graphic na. Mo wa fo. E ga to mi mama. What's baba? Gbọ́n wa yìí, ọ̀wà wúnìyàn, ọ̀wà lòye wa sọ bá kí wá wá sí. Odi bẹ́ẹ̀. Io go devo anche Figli. Dovo. Ai. Figli. Ha. You want to go? What do you want to be for? Before me, only I want no. Don't mama. I want for. Why me not? Don't know so, Zuan. Yeah, one for. No way, anyone. May one wear my car one way. Was one here. Oh, go out to boost any me why you want. Happy. The girl. Oh, ay. Ai, Jimmy. Tí wọ́n tó máa rí wa, rí àgbọ̀ fún ẹ̀ wá náà, ìyàn yẹn. Ọ̀sẹ̀ pé àwọn ẹ̀fọ́ ọ̀bùn gbé ìṣe ẹ̀rẹ́ tó yàn yín gí ẹ̀. Dígẹ́, wẹ́n ní àmì pẹ́pẹ́ ọdọ́. Baba. Dígẹ́. Kọ́wọ́ kàwé, yíyá yí ẹ̀.
Oh yes, Baba. Oh yeah, what is that now? Marie. Oh wow, ton na me do rie o mama. Marie. Ove ume o. Owe. Imoye de yenu da edega wa mu. Im ke na TV ese. De na ya tuen na we agobo do. Ye TV jo. Yo, ye redo. Awa wi ba fa. Awa no yalu ye. Ya, baba we nu were ya ko be na. Wo ya mu magini mi na. We nu ja we nu wa ye nu egbu mi ke na bo so ka bo. Bozo me. Wa fa me do. Be gbe nu wa na ju gbo. Te do. Wa fa me na ma fe ko lu ye. Obi wa ka bo wa bi yo bi ma do. Wa yo re gbe do yi kasa. Yalu ye. Oma egbi me kasa ne. Obe bozo no ma pe le to bozo. Me jo ya be le hu me. Obe hu me. Oh we mu ye wo be na. E baba o. Uwe wa gi me we me kigwe obore. Ime wazi ego obodo ni. Iji me o wazi me dige. Rao menyori. Rao ziga rao. Era no via do. Ma be do bin we veje. Eje be ma be do. Me baba me begu we na idiye mi we mi eso we mi ko wa do. Jenu. Ewu ma ranyo ni. Oga wari ejo. Oh boy. Dibi fi oyi. Ko dibi fi. Mawe. Owa nwonya, wo kondo abano. Obiwa. Oyo. Mawe no na. Unogi. Bena yeku. Oyo. Mother to water ram wa. We are yemi yamanyo. No ni do won wo se. Deni agu mo se wo se no ni yo we agbe mewa. Yo ha. Ono so ni mewo, na wo baba, na wo we. Wa le me buje me, won wa mu me buje wa go bo to ma ma wo do ha me. Mo ke gbo wo gbe mu a. Mi me wo gbe wa ba na yi. Ah! Hey! Hey! Why go over there and get back to take the women in a watching? Amen. Or see Margaret is it on. Or she may have a quick bag away. Then he gave you banner your walk by. Yet, hello. If he said no, Gimana, we are here again. You know, you make this Silopo. Ira Kama, where I see Lopo, who are you who say only for you, something I will. Why I go here, Quack, even if you has it be, where's the good over there, Bobo, over by Gas senior, I put very good, no senior. Any never know what I get you at the Hungary. And yet, walk for a dead big body, Father, like what I don't know. And no, only the carriage, no, there way I would be without our boat there, or you only have 4. You have 4 the money here be no one by or any coming to one very was out. Possibly. Do what we are so when I gay. I am your way, no be. Oh, I can wear go on with the little we go on be you. What is it? Oh, see, Ruda. I go back, boy, no way. I to be a ballon, I beg you.
dog me not the daughter feeling me was the me fear pe o 12 ni awene on igbe wo ma ni masimu ni to awe igi wa re ai na tere na ri akin ai ba ko akwo gebe ya ki oka ko kan yari na ya helai o sakire ko me kwande ni ìlú enwe no tabe ni loni ma yekwe mana we aya yekwe boyo na so agbo diga ti mi pa dere o ni gba agbo diga ri wa ha o sape ya gbo o be ti wa zigo de ni wa so ko na ibi ri o ha o Kabu sako kabu ya de pe no te gbe to bi ma dia de ni loni to pa e ha lu ko na mo se Ibu ya gba kan lo. Uwadiae. Enehe. Iye na were lulu mo me eyen ru wa. Ore iye ni. Ola je ya to se o. Apele le duga se. Pele. What's going on, Roman? Lale o. Roman atu eyi. Tuwe wowe. Ah, bawe. Oh, semeno. Apa ada ucana? Lari. Seria. Tina, that way. Umeni nu, ubuje ni ade wa, ezogero, girlfriend ni na, abo tameno. Dijo mo no won ni neku anari ri, ogbene ni je me gbene eru dawe. Nijuwe no tuwe na magba we am father. We do. Then we won agili we are like. Area ya we mo ko. Wa bu mi ade wa, girlfriend ni won fun. Eni adara, ihe ari ewe. Wa mi no we mu me. Ya wa dege we, o wa somo me. Ime no ke ni hian we ko ni wa sun wewe afian bo dagun megun e de bo we de kan me o digo no ni tin afian ri ta igo bu baba bi am egbere baba so gbare baba bi I love that do e bi agbere na me bi asaka one ni mo ma gba be fare wona o mari ene ni go la jan ife wa o ya get down e oh God everybody ya e ni go mo ni ibi ko pe mi money abaka igwe gbogbo no wa fún mi won ti ibere ene ni ai tewe tu le mu me kekere ni igwe ro we sajo mi mana ri wewe na o ma ri no ri we it's me me le we mu me le we mu me le we mu Omi wa afa never stick you much now. Okay. Wait, afa mo ko. Te mo be. Dodo. Iya ni. Eyi ma wa. Àwọn da mo fun gan. E mo se ge kinajaji bo sa. Kinajaji. Ke o mo be o khani. Ni ya ri ki gbe ati. No kan yi pege se we no mo sise mi e na ya ko yi kebe o yi kunya kebe na bi ma ike gbe na wa ko so o me ru ta ma ni mu ni iye we o de yo o ko ni o be o ko le ya o ba o ko e be jera ibe o no te be na bi o o fi le ko aba fi le ko o ka bẹ́yìn mi ni omi òpó ni ebi dànù. Ọdún ni mo wẹ ọwọ́ àwọn ìyá fún. Ọgbọ́n àfọ obìnrin yẹn rè. Ẹ mẹ́rin rí òbò náà nà nígbà rè náà. Bàbá ẹ̀ mú ìyàwó yẹn náà ni. Ẹ mi náà ti wà náà. Ẹ mẹ́rin yẹn yọ. Abẹ́rẹ́ rẹ̀ mi láti wá. Ọ̀nà sábọ̀ ni. Èyí rọ̀ nà o jẹ́ rọ̀ nà ayé la. Ọ̀wé rọ̀. Ọ̀nà bí wàá tẹ̀ mú gbẹ̀ o jẹ́ rọ̀ nà la. Bí lọ́ọ̀ fi jẹ́ náà. Gbogbo wa mewu lo bo ni ọmọdé yọ wọ́n fà lọ́wọ́ ẹ̀ ìjà gbẹ̀mọ́ náà ẹ̀ wà láàrin ẹ̀ fà lọ́wọ́ ẹ̀ ló dá ọmọdé ọfà àríyìn
ọkọ wọn sọ da fuje wo be be dikeri o ti gbogbo e je won so ya o ma bi ya de ko de ya ka taba yime o le di ma mo re ruwe o na ro yo ma gere o de no me ikiri hinu mo ene me da ifo we ba no so mi na ti gboto o bi ati gboko re yo gba o dashi o ga ikwe o ga ibe kwe gbori ruwe na bi ya fun yo kan ni kama ona kwe o re me ni me mu yo wani ya nwe gbafa ira dikun o ka dikun no ko ya jena o ke fi wa kwe o ri wa mo no nya wo we mo ju wa e ri lo e wo meti nya wo o wo ta ya wu yo ege mo jane oge ya mo na ori mo na mo ege ya mo be dike yi na be dike yi na ama yi no tanya mata o we gi no to be dike yi ya se we ko fun wa wona o fa ya wona yo fa je na ya ga wona ya je we wo la ko ko ye ja yi we je mo wo be kebe ne kebe mo o ha o te mo o da ko o ina we se wa se e no sinu wa fa be no ejina na fifi no won e we eri no mai ko nu we agbaye ro we se gbe gugu egun agbaye ro ni ya gun na du da ma ta ma du mu pa mu we ne ge egbo e ma jo ina gun ya wari uri ne wa la máa ń fẹ́ bàbá mi tùjì lọ́wọ́ ọmọ ọwọ́ tó lọ orí ò bá kú o ọmọ ẹgbẹ́ tó apá mi kúkú olú ti rẹ ọ̀rẹ́ àgbẹ̀gbẹ̀ ìyàwó wa ọdún lè fẹ́ sẹ́ ọ̀rẹ́ wẹ̀ dáhùn láì lọ́rùn. wọ́n wẹ̀ mẹ́ẹ̀mẹ́ wọ̀ ẹ́ náà yà ọ̀pọ̀ ọ̀pọ̀ wà ẹ̀zẹ̀ mẹ́ náà ọ̀pọ̀ ọ̀sọ̀ ni mana pé wọn. Òkúta gbá wọn fi ọwọ́ ẹ̀yìn ẹnu ya. Wọ́n mọ̀ náà múrẹ́ nílẹ̀ nù ẹ̀. Wàá sì gbé gbogbo ẹ̀mọ́lẹ́ ní sunwẹ́rẹ́ nìyẹn yà wọ́ ẹ̀ wọ́n. Where? Who forget Baba where the Baba ìròbí àwọn tí wọ́n jùlọ sí gbọ́ wọn. Mo wọ́n rúlé mọ́ mẹ́rọ bá rẹ̀. Gbọ́dọ̀ gún mẹ́rọ pọ́n ìzámù mẹ́rọ. Ọmọ mẹ́rọ bá. Ẹnu. Ìjọba, wọ́n ní ìròbí ọmọ. Baba gúrẹ́gú ẹ̀họ̀ ẹ̀rẹ́ nìkan náà hinna gúrẹ́gú ẹ̀họ̀ ẹ̀ nìyà. Àbí bàbá wa gún ẹ̀họ̀ ẹ̀ à. Ọwọ́ kí bẹ́ẹ̀ ọgùn rẹ̀. Sẹ́mi ẹ̀ ọ̀gbẹ̀ bí ó ti ẹnu jẹ́ ọ̀gbẹ̀ pọ̀pọ̀ àbí. Baba ooo. Ọ̀nì sẹ́ o, dẹ́tu ató tákẹ́nu wà ẹ̀fà kókò ọ̀ ẹ̀wà kókò ọ̀ ẹ̀ o. Yàhọ̀ ẹ̀ nìyà yàhọ̀ ẹ̀ kúmẹ́ họ̀ ẹ̀ baba Sẹ́mi ẹ̀ gbọ́. Ebo owo na bara ki baba Sẹ́mi ẹ̀ ya mẹ́rù dá. Mẹ́rì ẹ̀ bẹ̀ àgbà. Me wá yóò lulẹ̀ náà. Mẹ́. Why is that that me? Baba mi ẹgbẹ́ mẹ́wẹ̀ náà. Baba wàá dè mọ́ bí kọ́lọ̀ ẹnu jẹ́ ọ̀ ẹ̀ wàá dè mọ́. Àyíká bò náà rẹ̀ bí ọkà rẹ̀ wàá bá wà mẹ́tì yẹn tí gbọ́wọ́ o. Ẹ tẹ̀mọ́ wúwo àwọn ẹ̀. Ẹ tẹ̀mọ́ wúwo àwọn ẹ̀. Ìtọ̀ máa wá ọkùnrin náà ìjẹ̀kùà. Jẹ́kùà. Àmì máa na gbẹ jẹ́kùà. Ó gbọ́ bẹ́ẹ̀. Ó gbọ́ kí mẹ́. Mẹ́ wò ká bàbá o. Wéwọ̀dọ̀. Àdànùgbẹ̀ ní ìdìbò náà mi ò bí ọkàn kéde rí àdé wa. Uwe surprise bá mẹ́rin ò bí àmì mi àdé ìwé ìhìn àmàrí mi kúyẹ́ yóò wá pa. Aṣọ àrẹ mẹ́rin àgún. Òpó náà dá yìí. Bàbá fi kọ́ nẹ́nu gẹ́ ọ̀ jẹ́nẹ́nu gẹ́ ọ̀. Jẹ́nẹ́nu gẹ́ ọ̀. Ó kí ni kó kó wẹ̀. Dúwà tó tákẹ́ wà ìbá kókò ọ̀ tó tákẹ́ ọ̀ ẹ̀wà àríyá. Miao take ni wedu ni geri egbe ha okun ha e. We na o. Àmì máa na gbẹ. Ijo ne we yaru le. Wo wodo. Ijo ambe. O ki me na ogun logun e okun. Baba yóò kàn sigo ase o.
kai ta mo binanu e de bitawe e gya ho o ho ho nani ya yi me mo wo ye wo kan wo mo bi o o ti je me no johin to wa isi me ta ma me mo lu fi da ti me wo kan wo mo je ma wana wa ho la huri wa yiwe o nu ye ma ma ka me so po nu me ga ma wo na ya gi bi o kan wa gidi e me gi wa ton me just bi ya wo wa na ye ha bi ya ma hua orieda o se orieda here wa hin very those scorpion people they want to scorpion my metabolism brain ya be come wa we me jige agbobodo esgbe na sunu you do that baby babe na ya se mana no go me na lawe babe as dan e be tie head wo wow laka ema ni me ga ti we me o bere ma se ojo dene ye denu e babe abata lo oh do dai that's my mommy and wo wa we ibege no one done in ati o wake up aka mamenya you only really understand I boss for Joshua you know so me I give a message I want there's nothing in hallelujah baby when you are talking and I get one more based on who you be I don't go fear you go explain yourself right now explain it boy to who to me of course ni explain it ma yeah ori e we no ya de gbe na mo la osu wa just so good every day person on here but I don't go tell you no share face for me and channel my man I dey fear you na clear you to boy number 7 again Who are going out there for that? They worry you now. I'm going to send a message because they tell me all that thing. If they didn't come go no ban with the guy and you were number 20. Every day to take you seriously, baby. The hell are you? You boy, you mujama. Dance, move away from here. I dey go for me. I dey go for me. No. I dey follow. I dey go for me. Follow me, Damo. Yeah. Number 7. I don't know why from kids ira meru boy no al besoa no ya do gola o se me why me say do why I got I will mami agba wa mo bo na no bi te ya o iri ere una da ogano damo mana no na ni egbo na won wa gun ma mo bo gba won egbo na we egbo na egbo ya do dey to balance where you go waste eh we me abon àwọn de ko ya de yo wọ́n ta mo wa mo ọ̀gá lad mo ba na wo o se na we ya fe mo ya o na imani lad ona we go gbe we mo mem ni ba wona na be de yo kire sha me de yo kire ba be je ona me na lad o ma se ya metele we ya be de se ma we so ina ya kwekwe do e wo bolu gbe ni odona agbera wa mo se ase o ta idan we mi na ọmọ na delebu yana guy wa ke wa wo e lu ko jira we ma ye nika a fi ma we na ya we
You sound wizard, 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 you sound wizard. Edige, bagwegwa. We mure ma gwegwa godige kwa. Yone kaguye gwa na ya sikeri ni kwa. Me go to agbe. Hello me omo na mo. Edige. Wa dige igwa fone no na dige. Hello. Ya, ehun ne dige omo wa bera. La gun megun. Ko mo do we bo be mi ya ji e. Ko. Gbe na Dige la re. Baba. Wait to go, we have a good girl. Baba, I'm not a certain yellow. Wait to go. Ura baba, open up. Ọmọ nímúnẹ yàmúnẹ ẹnẹkẹrẹ tàmẹ ń dàbò kẹrẹ ọsàrọnù mi. Hello, sir. Ẹ̀dọ́ ọmọ ẹ̀dọ́. Yo, ìtàn àwọn àgbẹ̀mẹ́ ugbe ọgbẹ̀mẹ́ àfẹnà wà fẹ́ni wà bú ẹ̀gbọ́n náà òun mẹ́kí yé wù ọ̀nà gbá kó lélẹ̀ àrèrèrè ètò àgbẹ̀ ẹ̀tẹ̀mí ni tò àgbẹ̀ uwe na go mane dete isa sórí kere me ke nu na mi emu a ogba uwe na ime eteme eni re ọgbà wàyà ọgbà gòbẹ last level do ni munera ọmọ mebe ewe ni ọmọ san ayo Uwadiae wọ́n ti dáná nígbà gbogbo ọmọ níbi ọwọ́ ààrẹ rẹ̀ yóò èrè wa o. ayé gbọ́dọ̀. gírísì. ẹ̀sẹ̀ gbọ́dọ̀ rẹ̀. ẹ̀sẹ̀ gbé. ẹ̀wẹ̀. ẹ̀sẹ̀ gbé. àwọn wẹ̀rẹ̀ mẹ̀bíẹ̀ náà. Owe. Yazoge yo ntama me. Eruda me ni no ugwene. Yazoge. Yazoge. There's a good one. Nimewa bege na ai mo biwe. Bwana kama amekuwa hapa. There's a gama kuna. Akofi amelia. So nimewa bege na mawe. Ya igbo ele ya agbomo nare. There's a good. Wo mo waru wo wa. Omo ogun wa o. There's a good one. Amokuna. Ji yama. Ezo gasa kasubena. Asaka ro mama sane ji. Ewu. Je yozo ge pagbemobe. Ji yama. Ije Frank pagbemobe.
Ubi e. Ubi gatina, kuya ni mata. Yazoge. Uwa. Oh, eti afiu igbu e. Igbu e. Ihu agbanu wa gumera. Yazoge. Sigwo. Jegumera. Asakara yido sawe. Asaka ye mo gumi. Yazoge. Oh. Yawo ni wa gbegbe lo aye ba di bi re aye di bujo. Yazoge ni wa gbegbe won. Yazoge. Asaka ye se bi ye di ma. Egbo e. Doje do sakati. Je lawo wo je egun mejo je lawo mejo. Yazoge. Ale le la fe lawo. Je lawo. Yazoge me baya jamo egbe. Je vais te vous monter, maman. Oh. What the vérité do ouais. Ero mo asfidi gbere bi ja lele ogo mi ono win na ibe mi salobuwa ikate itana ono win serious me to ya me ku hell salobuwa ye je la wo ya wa bi mi je magunrin yin Arua, let's Arua. Saka. Saka Arua. Baba. Score. Who be that? What did happen? Who don't come away? What I'm making us here? What's who? That way. No. You got bad more. Go. I'm not there. What disturb the tenant no recover now? Where? What are the better? Only stay. Oh, I'm pregnant. Who about time now? You do not know. Don't know here. You go and see that the big tenant. That's a what? What was that? Oh, you are asking me. Go. I don't know visual. Then no school at vision. Mama. Tell me what I'm going to do. Tell no line all lawo. Imo ni we de gbe ro te je lawo. La ya mo pa buje mi je mi agbe mu an. Be quiet, let me talk. Wait to mama. Mama. The one woman na. Me no ni a. Abi ehun re wa. We no ni a wo pa ma na we ra bua le je. Abi yo gbe. Iyo mu yo ko gbe. Wa yi kere. Iye ni de yawe. Oyin pe de kan na mi ya go la be emi kin oro na woni ya kiyen na kemu kono de ke set pion. Nje. Ona we ata mi me wo ka ma me we ra bua le je. Nje mama ya bijo. Ibi ama te mo na me o. If you no come on your woman na yo for you. Jesus Christ. Jesus Christ. Please, I want to kiss somebody. Come on. 1, 2, 3, go. Multi ewu. Eminiti ewu ebe a na-agụ. Ovbokhan na-ready girl n'ụlọ Okana. N'yari eri. Ọhịnụ wa ina hụ egbelega wari na Rebecca. Ekwegi mume. Ome ya vun. Abo se me ro pa yi lama. Ndo bi alutenu tori ejuwa. Se ya. Nínú Ovbokhan. Mama ekenu na mi emu. Odu eba ni ma fe me. Ugele mi ya mu wo wa o. Ije na wa ran o wa mo bi obi Okhan ni na wa mo pe ni. Uwe turi e zebo give ani ni. Na do mu pa ga mu we na ge. Ovbokhan ni okere megbe. Ni mi agu wo we wo wa. Ana ibe do bo mi ewe ugu ala Ovbokhan. Ovbokhan de arere biege egele no de ga kwe adwa ije school we here. Oni ejo gugwe kin aga no we dige.
nuwe dori ezewoku nkugbe nani o me vun ni no ya me ti we na hiwe numu o kan gberegbe ya mu yeke unamu ya mu yeke nunamu ruda nuwari ne beke na na so beke na na je ho fi o na ni ekwegi mu mi ofone tafone o se le wini dikere wa muwe wini gwe mamuwe wini dikere wa mu o me nguna nuka nguna wowa inowe ini wini dikere wa muwe o te no be dige to to na we to we dige wa se dige o lare gwe ma gwe me la di we o lo wa ke we akhi o na o na do nwa e lo wa la ja ya okay so po ma lo do na o ma go to a bele me we dige we si dige si ayo ba ma ni si ayo ba iya se ayo ba so kwa panu eku emu oji be no mo ti on eku emu me oja mi ta mawe nda o me ya fun abo se me ro pa e ya ri ge me ro pa iri e mo e do ta mawe o ga hon la vale se pagare Igapa so pe mu egwede gbe mu pie nai mo nya mo ire ka mo yi Deke na o na igwajo wa nu so do pa te kwa o na te kwa. Da no we wa mo ko na. Ni mami o ko ko na. Ni mami wa ko yi me gbe ran wa iju wa wo la wa mi okoko mo ko ka Greek wo je o ti gba be okiri ọ̀pọ̀ lo abo wi osuke han ni o wa tin ke be mu na o wa no mi me afa popo ni ma ire ni eja ni no ho mama mi wa jaje wa wa iva mo da ifa wa ma bi me ije mama mo koko o bi bo gwe na oro ori ọmọ ka ma na wo mo ho ni bi na na mi le ma mi si e bo wa iva ya do ta no na ejo wa bota di mama mo de na ire na ya ja ire ma o yi Mani ana mi ni awu wa be ji tun ni ayu wa re mo onuko so ana wa mi we o ji na mi o na wa lu e bo mi me de no si ni èmi kere na u na ko le una do fe una okay de o we da me no ta ban o we yan do ta lo me ejumale eji me eju we no roda no wa sunu na wo wa e unu wa unu we o dena wa yi we uni we mu e tu one pa na mi we chama ho da oso apa o ti so wa wa we to ko ẹni ṣe ìròjọ́ ọdún ìròjọ́ ni ní àmọ́ ìjọ̀ánù ọmọ ọkọ̀ ni màá dúró rẹ̀ lásán lóde ní okùn ló wà yàn àkọ́ ní ẹ̀ ọ̀lẹ́lẹ́ yàgà náà wúnyẹn yàrá lápá ìdò yà mú ma ìjọ̀ánù náà tẹ̀lé ọ̀wẹ́ ọ̀gúnwẹ̀ màrà amúgé ọ̀gúnwẹ̀ màrà amúgé lódò wà mí màá náà. mújàmújà ìjọ̀ánù ọ̀wẹ́ mẹ́wàrà gé. ìdí ọ̀ka ìwọ̀n ìwòdọ́ ni. bàbá ọkọ yẹn náà yà mú police. bí náà wà gbọ́ náà. jẹmọ àṣàbí ẹ̀ sọ ẹ̀ I don't move with power. This thing funny small. Motor na snatch ni. Every breaking and entering majo na so ahia do ye police. Ya robo ma bana. Foul ba wo koko. Hey. Agile o sakiro so awe, oso isawe. Eh? Ba wo ka Greek. E me neche ma hedo je gaba. No na. Yeah, they come. I can never a small thing I want to make me good. I don't rob better thing. Smash car, keep person, magic car, but what Greek. No, no. Phase 2, straight. This is good one, let's go. Well, Baba. Good morning. Baba. Good morning. Baba no mo bo wa le jame be na hiwe ogane ni mo na le ku do
promoting me. The manager really. The lever saver. On a one stay in. On a motor buy. We not say man am immortal no the one motor complain. Really the hand travel ni. Imune secretary if ya is co you will pay so if ye or jame. Baba area on your bow. When the another travel done of the Daviati where the mason the mason where ya nice in my me. So what banner you do again now hacking out do what? We do About that day, everyone already like a giver. I want to get in your wallet. Baba, when you're routine, one routine, one like a woman. Yes, I love what Nizagaragua. Eri wana we yiyi. Eri awayeje egbe woman. Oma iwa ade kida we ni yesi mo won ade na. Oyi emi ya fefe omade yo se pa emi ya wa get as be emi ya fefe wa men no apu dame la wo pa wa yeri ere me la wo la what an I la wo we ya no no sunu dame no la no sunu dawe ni ni keri go na wa of your here what we by go ya gbe we by what we by go ya gbe we by e de una go ni wa emi da baba Igo wa. Fun de na, o se 20,000. Na wa na leti no ire teri no la. Se ni go da de go di menya ta. E be tanya go. Yari no. Baba. Dige. Ko. Mi yeri wa ma. Ya ma pe. O se le wa pa be no se. La o ni ya ma. O ma mi me ko. Baba. You make in when last year ti agwa la. When na de ki je me wa lele ya se mo se re. Baba. Baba mo bi pati ro ba de na. Ibu de kere mo bu de kere re ki. Ike bi se me ya mi wa de. Se no de. Ya de me la. Ya de. Baba. Ide ko. Ipa la wo la wo. Ide na bu se. We did get high here so she go now. We did that day. We did that day. We say your day. Wesi. Oma. Wesi. Ya je go so ni. Ya re etema. You go Wesi. Aga mi o ma gbe we mo wa ege na Wesi. Wesi no na ru do mi meni Wesi. Oma. Wesi. Even if you want to do good, you go to me, that can marry a
Imeni go na I no se ti ai. O 40,000 tino ori do bie. Ori do bie yo moru. Ima be ni akin ai. O si me lo pe si, o si me lo pe ni la kan. Me ni akin ma gbo me. Ina wo ni be ku we ku se. Ima be ni akin na ke na na. Ini go ni go gi bie na. Owo bie 150,000. Ije me isu bisu. Báyìí lè kí ọ́nà náà. Máì, wọ́n sẹ́yìn náà lè mọ iye ọmọ àwẹ̀. Níwọ̀ ẹ̀pì mi, máìkì èrè máìkì kejì. Àdùpọ̀ kí ẹ ìfọ̀ náà nìyà. Ọ̀tẹ́ mẹ́mi tí pò ní tí yé. Ọmọ, ìyá àgbọ̀ ẹ̀ ní ọmọ ẹ̀ máa gùn. Láàbò. N'ọ́nyà mi tí. Láàbò. Dé yín àyè kú ẹni yé rí wọ́. Ẹ̀pì mi. Ẹ̀mí kẹ̀nà rẹ̀ nù ẹnu yá ha ẹ̀. Wẹ́sì. Àbọ̀lígò bẹ́ẹ̀ máa dé yóò jẹ́. Ọgbọ́n gàgá ẹ̀. Ọmọ àbísù fi hàn. Ìdènà kí wọ́n gbónú gàgá. Ọwọ́ gbẹgbẹ náà lè tó sẹ́, iná lè tó sẹ́, iná lè tó sẹ́ lò mẹ́. Ọwọ́ àgbègbè náà lè tó sẹ́. Ọwọ́ ni àwọn òpó wẹ̀ fi hàn lọ fún wẹ̀gbẹ̀ ayé tí wọ́n bù. Egbe wọ́ mẹ́, èmi náà náà wọ́ gbẹgbẹ. Ọwọ́ gbẹgbẹ, bẹ́yàn gbẹ, ọkẹ́rẹ̀ẹ́rẹ́ ńlá àwọn ẹ̀pì mi láwọ̀ mọ́. Yẹ ẹ̀pì mi, mú ẹ̀yọ̀wọ̀ bọ̀, ọ̀sẹ̀ náà lè tó tàmà wẹ̀. Èmi yà wọ́ gbẹgbẹ mi ó yà mí ni. Òbẹ́ ìgẹ́jà ọ̀dà mi bẹ gbé. Ọmọ àwọn ẹgbẹ̀rún yóò fi tọ́. Ìyá àtàmẹ́ náà wọ́n ẹ̀ mọ̀. Wẹ́sì. Ìnáwó àlọ́ rírì. Wẹ́sì. Àwọn má bẹ mi ọgbà. Á bẹ mi ọ̀bùn. Òbẹ́ náà nyago ẹ̀yẹ́wò sẹ́gbà. Wẹ́sì. Wà bẹ mi ẹ̀rí ẹ̀nẹ̀wọ̀ yìí. Ọ̀wọ́ bẹ tiẹ̀ nínú. Iko etoriye. O tu na me yi ko lo tu e. E pala gbogbo agologo na se ti meji. Ọmọ ri gba e. Aje la wo ya. La o e. Aje la wo ya. E te bo. Eri aka e. Eri owo na. Wo lo ti da anwi na. O gba agologo. O mu wo. But mo mi o le ko ni mene na. Iko e. Ose biko ose biko gbogbo mo se. Wo te ma we. O ku le ka explain ma we ne na. Be mi ya we ati. Ani me ya ti we. Ọmọ ni we. Wo te ma we. E je pe ina me. Iko mo gbe na we. Agologo ya ri ma mi gba ibu mi nde meke na to wa wo sa. Agologo. Ile bore we. Mo so le me me la wo. Ile wo ti na anwi na. Biko. Be meta mo zo ko ne na ge. Jo wa e ma mi ya ji na. Mo ri go na me na. Ito wa ye. Wa mi na. Wọ́n ti di èmi nìkan lórí ọmọ ẹgbẹ́ ìkọlọ̀ wà wọ́n náà wọ́n ti di èmi ìṣèrí ìyá ẹnu ẹ̀. Ije dem no ni kina ọma oiso wa ba idogbo egun useno de udegba adodori e reply ni gwegun no o ete lo ye wori wari yari wa wa yari enu e sise yari enu ge kare ne ni meke na gwegun me yi pata ya ti ri kiri ba we ba ya re okay mo igo wari di gedi mi mo ki agagun we o do awu mi eri yari yan re nu e ya mi o igo na ya re o ya gboko yan we o diyan okay wese baba ko wese ore ya gbo o ya gbo o pe yo we insalo wa igbo na mi ami igwa be duwe wo sa ibe dojo yu me be ya te iri mi o pe ame no be ki on my se hey It's not betrayed me for all those years. 40K is not betrayed me now. Ona gbonu gaga e. Ona gbonu gaga e. Ona gbonu gaga e. Agbonu gaga e. Baba. Oni me. Azon, no wa ku bi ere. Yo akere aju wo. Yo salo. Oh. Agbonu. Gae. You know we to post area. Post me. Eh, ija to be wadi o to be wadi e. Mo lo gbara re na gbe mi. Agbo bo nje. Baba, tara gudu ko. Era o pe baba. Eh baba. Go sa. We mo ya. Sa. Du ba fa wari e. Sa. Sa o ge iru dawe. Igo ni je re ni.
Uja bede. Every now you walk. Elle lui a rien à y avoir. C'est lui qui n'a rien. Ogwana. Il te wisi obo. So kuma mudu wo mo eh. Fine. What's it? Sao. Sao lo be fa kunwa. Lo be fa kunwa sao. O ka mama mi do. Ima yo bo kai no ya la wana sa wasi. Ise ya ni wa wa ri me. Ni mehu. Ni ka da ni yo ni. Iye ti wo wo ni. Bi ti wo wo ni. So kwa ige nege o no ti ya ni no. O se na wo ni. Baba wa he. Sao. Wa he. Anya to wa be pa wa de san wa me nwe. O se nya ni se bona we travel is part of education. Ko pa. Wa do yo ko le da kare o wa ze ba go egun a. Sao wa he. Iwu dun abelu nu weje. O me wa ka mu gba epa. O gwa na ogi ohun me ni. Bi me ra gun he na sunu. Epa. Ese ti gba. Wa ga do go ta fo wele. O kan na ta we wa la la gbo. Eni me na re mo jo wa na.